sọ pé ṣẹ̀ṣẹ̀ ò sí ó ti kú wọn ò ti sí mi. Ilé Aminu. Àníkẹ́yẹ sọ pé ti ṣẹ̀ṣẹ̀ bá ẹ máa ti ní torí pé ìṣẹ̀ṣẹ̀ là ń gbà torí pé àìrìnjìnà òun lẹ́rọ bùkẹ́ ọ̀kẹ́rẹ́ tẹ́ bá rìn jẹ́ kí ló fún yín. Ó ṣe jẹ́ tí n bá gbéṣẹ́ fún yín ẹ̀yin méjèèjì máa ń tẹ̀léra yín bí adìyẹ tó fẹ́ sábà. Òun fọ mọ́tò wa máa bá bu ọṣẹ sí àbí lọ́jọ́ ọ̀ náà ló wà á kíṣìn tó bá ń dáná òun á máa bẹ́ẹ̀ tẹ́wédú tí bá pè yẹn méjèèjì lẹ máa dáhùn lẹ́ẹ̀kan náà. Kí ni pọ́blẹ̀mù yín? irọ́ pé ṣé wọ́n ń kọ́ náà kàn wà ní mẹ́ta. Àní ò ṣe mí ilé ló fi gbogbo apá ṣiṣẹ́ àbí nítorí pé ó kúrú. Wà á bá rẹ̀ ń bẹ̀. Ó lọ́mọ ní ìyá kan yìí. Ẹ ní ìṣòro gan-an tẹ́ ẹ bá mọ̀ òun ni mo sọ fún yín. Ẹ wo ìyá yín tẹ̀ ń béèrè ìyẹn ìyàwó mi tẹ́ ẹ sọ pé ìgbà wo ló fẹ́ dé òun ló ti délé ni. Àwọn ọmọ mi ti dé. Lèmi àtàwọn ọmọ fẹ́ lọ gbé ní airport. Jọ́sọ̀ bí kirikiri jọ́sọ̀ bí. Kí ló dé kí ló gbá lára ẹ? Ṣẹ́dọ̀ mọ̀ ẹ wá sọ pé ẹ̀mọ́ náírà ṣẹ́ni bí wọ́n mi ṣẹ́dọ̀ inú mi dùn gan ni o àti mí sí wọn. Òun ló fẹ́ lọ. Ó yóò sóbì. Òun ló fẹ́ lọ dé báyìí. So no problem. Dádì ẹ wo inú mi dùn ayọ̀ mi kún gbogbo ewu ara mi báyìí ó ti tó léwu tẹ́lẹ̀ ní ewu. Ìfọ́nu. Láìsí ló ṣe. Dádì ẹ wo àná tí mo lámọ́jú. Mo rí pé mọ́mì fi mọ́tò àgbé mi lọ sí ìlú òyìnbó. Gbogbo ẹrù mi báyìí mo ti kọ́ lẹ̀ ní ẹgbẹ́. Joseph Alálàmọ́ bá yìí wá jẹ mọ́tò lọ lú èbó. Ṣé bí fúláìtì náà wọ̀ lọ ní èbó? Ṣé mọ́tò lé lú èbó ní àbá? Àyẹ̀wò làlẹ́ òkú tó ń la kiri báyìí. Tó ẹ gbà mí. Tó èyí náà là pé mọ́mì wá fi mọ́tò wọ́n fi gbé lọ sábọ̀. Ìgbà onímọ̀mì ti wúbà tán gbìyàn kí. Wọ́n ti extend third mainland bridge. Ó ti dé London sí. Yes sir, kò dé London o. Tẹ́ ẹ bá fi lè kọjá third mainland bridge tẹ́ ẹ bá lọ Ẹ̀pẹ́ lè yọ̀ lọ́jà sí lọ́dọ̀ àwọn Sanwó-Olú àtàbọ̀dé. Ẹ̀pẹ́ ló tó wá. Ẹ̀pẹ́ ọwọ́ Ìjẹ̀bú lọ́rùn. Wọ́n ní làákàyè jẹ. Ṣé náà méjì ẹ̀jẹ̀ both comedians? Bẹ́ẹ̀ni aláwọ̀dà ni wọn ò táwa níbi ká dúró ká máa gbọ́ sí wọn. Àmì lọ o, and we run out of time. There's no time again ẹjẹ́ àwọn alọ́jọ́. Òótọ́ ní àbúrò mi sọ jáde, ẹ bá kọ́ntínú láti dúró sí àwọn aláwàdà kékeré yìí, àwọn ọmọ bàbá Sàlá. Yes sir, ẹ má fi wá wò bàbá Sàlá ti kú ọ̀tún. Ẹ má fi wá wò kú ọ̀run, ẹ fi wá wá láàyè. Fọlákẹ́ lílọ là ń lọ yìí mo fẹ́ kó pèpè oúnjẹ fún wáìbì tó bá máa fi dé tó bá dẹ̀ fẹ́ pípẹ́ mi ò sọ pé kíkí ní burúkú ìwọlé tẹ̀lé ẹ̀wọ̀n kíkí ni. Ṣẹ̀mú ni mọ́mí máa jẹ. So daddy iyán ni màá gbọ́. Carry bag àbí car. Sórí òótọ́ tí mo máa ń sọ fún ẹ èmi á sì máa sọ fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí ò fẹ́ kí ọ̀rẹ́ ẹ ṣí ẹsẹ̀ gbé. No, kí ló ṣẹlẹ̀ kí ló tún dé kí la rí gbọ́ kí lẹ tún fẹ́ sọ ń sìn ẹ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tá à ń lọ. Sórí Báyọ̀ yẹn ò lè fẹ́ o kò máa ń believe pé bí àmọ́ kan jealous relationship wa àti Báyọ̀ ni bí àmọ́ envy ẹ̀ méjì ni it's nothing like that but Báyọ̀ yẹn kì í ṣe tó lè fẹ́. I love him. I can't do without Bayo. Money, stop doing that. Because Bayo ń ṣe rẹ̀ tó wọ́n ti nǹkan tó ń fọ ni. Kí ló dé tẹ́ bá ṣe bí ẹni tí ò ní ti gbọ́ báyìí tẹ́ ẹ̀ lọ́rọ̀ gbọ́. Like mo ti sọ fún yín times without number pé ọ̀rọ̀ èmi àti Bayo personal life mi ni. Relationship mi ò ń ṣe fún public mi ò fẹ́ kẹ́ máa tẹ̀ máa fẹnu sí. Ọ̀rẹ́ wa jẹ́ kẹ́mi sọ fún ẹ. Òótọ́ ọ̀rọ̀ ló sọ fún ẹ nípa ọ̀rọ̀ Bayo. O ò lè fẹ́ Báyọ̀ confam ló sọ fún ẹ bó ṣe jẹ́ gan ló gbọ́yàn rẹ̀ o ò lè fẹ́ o gbàgbé. Kò ní gbọ́ ò bá sọ̀dọ̀ lámẹ́wàá kò ní gbọ́ ojú mi báyìí mo kó máa ń sọ pé seeing is believing mo rí báyìí ní ọ̀sán fún mi. Báyìí mo rí Báyọ̀ ní club. I'm telling you mo lọ sí club pẹ̀lú boyfriend mo rí Báyọ̀ bẹ́ẹ̀ ibùkún mo sọ fún boyfriend mo ní Báyọ̀ lélẹ́yìí ó ní láéláé kì í ṣe boyfriend Tọ́lá ní lélẹ́yìí ó ní because ó love ara wọn wọn á ní ká súnmọ́ bẹ̀ ìgbà tá a débẹ̀ tán kódà
Báyọ̀ kiss girl tó ń romance tínú ẹ̀ ń dùn boyfriend mi ní irọ́ òun ò fi níbẹ̀ pé. Omi ìtorí Báyọ̀ tèmi àbúkọ. Àní Báyọ̀ bọ́ lé ju bọ̀bọ́ mi lọ lórí kàmá ó já sí. Wo jẹ́ kẹ́mi sọ fún ẹ kò ń ṣe lójú ẹ̀mí ló máa fẹ́ Báyọ̀ mi ò lè ránjú mi sílẹ̀ kí kálùbọ̀ kókó wọ̀ o ò lè fẹ́ Báyọ̀ ló gbọ́ yẹn ọ̀rẹ́ mi ti sọ kókó ibẹ̀ fún ẹ kò dẹ̀ lè bófo confam ló sọ fún ẹ yẹn ò lè fẹ́ Báyọ̀. Kẹsẹ̀ rí ọ̀rọ̀ yẹn méjèèjì ti yé mi. Ó lè fẹ́ ọ̀rẹ́ mi dúró jáde kí ló ń ṣe ọ̀rẹ́ mi wo ò ní láti lajú ẹ̀ tí nìkan kan ò ní wojú ẹ̀ ẹ̀ tí kò fẹ́ wojú ẹ̀. Ìbò wá wò ó jàre. Kí lélẹ̀? Táre. Ta lélẹ̀? Another one. Who is this? Who is this? Who is this? Yes. Mo mọ̀ ìyájọ́ because I know you won't believe me. Tí mo pọ̀ tọ́lù sọ. Okay, ó ti mọ̀ báyìí. Àmọ́ still ẹ̀yin méjèèjì lè máa lọ síbi tẹ́lẹ̀ kan síbi mi ò tẹ̀sí ní mood láti. Ìjọ mẹ́ta báwo ni sọ́jà lè lò àṣà rẹ̀. Ìyá Túnjí ó jẹ́ mọ̀ pé ọ̀nà àdóyìn ò dáa rárá. Ọlọ́run mà ló ní má gbé mọ́tò mi dání. Ṣé lọ́nà yẹn rí gbákúgbákú? Ọlọ́run ló yọ mí o. Ìkàlẹ̀ èèyàn tẹ́lẹ̀ ṣé èèyàn ìkà ó láìsí o. Ó tọ́ ni ó mọ̀ pé ọ̀nà yẹn ò dáa. Ó wá tó kébi gbé mọ́tò tèmi tó gbogbo àwọn yẹn lọ. Wá pàrọ̀ fún mi pé òun ẹ̀ drive lé ẹ̀mí ẹ̀ ò drive. Ọ̀nà yẹn ò dáa rà wá wo mọ́tò yẹn. Ayé ń gbálẹ̀ kiri ni. Tí ìgbà pé mẹkáníìkì sí bóyá wà yẹn yóò lè gbé padà sí ìjọba. Wá ti sọ bóyá ká wọ bọ́ọ̀sì ni bóyá ká mú káàbù. Ayé ń dúrọ́pù mọ́tò wá sílé. Ìyá Túnjí ó ṣàmọ̀ pé mọ́tò tiẹ̀ lọ sókè mọ́tò tọ̀dọ̀ mi dẹ̀rẹ́ ìsàlẹ̀ ló lọ wọ́n ti máa sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀ ní fẹ́ gbé mọ́tò yẹn jáde torí ẹ̀ ló jẹ́ kí n dọ́gbọ́n yẹn pé ìyá Túnjí jẹ́ ká lo mọ́tò tọ̀dọ̀ ẹ̀ yìí o ọ̀rẹ́ mi sọ wá rí àwọn bàbá yẹn mo tún wá pè wọ́n ní àwọn bàbá yẹn lọ ṣiṣẹ́ kan ní ìgboro pé wọn ò ní pẹ́ dé títí ọ̀túnla wọn máa dé wọ́n bínú ọ̀rẹ́ mi. Ṣé o tiẹ̀ rí gbogbo wọn ní kọ́ ló jẹ mí lọ ṣọ́ọ̀bù yẹn jẹ́ kókó fún mi ṣáàbí sọ pé mẹ́tẹ̀ẹ̀ta ò bọ́ lọ́wọ́ wa. Tó bá jẹ́ ti ṣọ́ọ̀bù yẹn lọ́mọ́kẹ́ ẹ̀ balẹ̀ ṣé bẹ́ẹ̀ mi dì tí ibẹ̀ yóò bá tajà mi ò ní sọ pé ọ̀rẹ́ mi mọ̀ bọ̀ ṣèbí mo ti gba ṣọ́ọ̀bù tèmi kí n tó sọ pé kọ́ máa bọ̀ tọ́ lábàá méjì tọ́jú ẹ ìfún ibi tí mo wà tẹ́lẹ̀ kò tajà tóbi tí a lọ gbà nísìn. Ẹyẹ bá gbọ́ ṣọ́ọ̀bù àkọsí sí. Owó ọjà tá a bá tà níbẹ̀ yẹn nígbà tó fi sanwó ṣọ́ọ̀bù ti bẹ̀rẹ̀. Owó ní ká máa tajà ní ìsanwó ti bí. Yóò bá wọ̀ kó gbé yẹn kò wò tó bá ní pé tó bá kọjá àbẹ̀wò síbí kò ní gbà. Yóò bá gbàkúgbà kan mọ kó jẹ́ méjì mímí náà ṣe fẹ́ bá ẹ má ṣe náà nìyẹn. Àmọ́ páàkì ń bí báyìí ká kúkú kó lọ sí ọ̀hún àlùbáríkà lójú èmi náà dẹ̀ gba ṣọ́ọ̀bù kejì máa fi mọ̀ ó ṣe ọ̀rẹ́ mi. Ebi ti wo ṣàkúnbẹ̀ yẹn torí ẹ̀ mo ṣe wo kòkó mọ̀ pé sẹ́ wọn láti ní ṣọ́ọ̀bù mẹ́. Ọ̀rẹ́ ló máa dà àjàǹfààyà ọmọ ìṣe oúnjẹ lọ́wọ́. Ọ̀rẹ́ mi ọ ṣàmọ̀ pé mi ò kì í mutí mo ní ìdí mọ́ọ̀tì tó bá ṣẹ̀wọ̀n dáadáa kẹ́mi náà fi kí n kọ́kọ́ dà sáyà kó tó ti báwọn ọmọ yẹn ṣe fi ẹ̀mọ́ tán. Ebi ò tiẹ̀ wá ní ra màtínà fún ẹ Arizona wà ní oríṣiríṣi oní watermelon oní orí irú èso tó bá fẹ́ ni máa fún ẹ nínú. Èkó fún rẹ̀ mo jẹ́rìí ẹ̀ kò sí sí tí ò ní sílé ọ̀rẹ́ mi tí yẹn náà bá ti ṣẹ̀wọ̀n tó tutù dáadáa lọ. The bill is 3,500. Thanks. Sister, jáde pé last week táwọn sister fún wa bí wọ́n ra drinks táwọn máa rà ẹni pé ọ̀tọ́ yìí kì í sọ fún yín kó má dàbí pé bóyá àwọn change supermarket so next week when next táwọn máa padà wá kẹ́ẹ̀fì nílẹ̀. Ṣé torí ẹ̀ ní àṣírí àǹtí wa yẹn bímọ? Ẹ bá wa sọ fún dáàdì kí wọ́n má bínú. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n títí next week Saturday
àá ti gẹ̀ẹ́tì ẹ̀ lẹ̀ ẹni tó má bì. àwọn màmá ìlú ni wọ́n wọ òde nígbà àwọn làwọn ní kíní sábọ̀ tí wọ́n kọ síta pé wọ́n ní ìdí ọmọ rẹ̀ wọ́n kò ní mo sì mú wọn. tó bá ní ìdí ọmọ sọmọ wọn ló fẹ́ ṣe ọmọ ọ̀dọ́ ni. irú àwọn ọmọ wọn kọ́ àwọn nǹkan ló fẹ́ ṣiṣẹ́ wọ́n sọ pé àwọn lè gun ipe kò sí nǹkan táwọn lè ṣe ipe tí wọ́n tábà fẹ́ ṣe ìnáwó nù àwọn làwọn máa dáná àwọn máa ń ṣèkó àtẹ̀kọ́ wọn làwọn lè rò sẹ̀mọ́ àwọn lè rà wọn la táwọn bá tó gúnyán táwọn lè rẹ̀ fọ́lù táwọn bá rẹ̀ fọ́lù àwọn lè rẹ̀ fọ́lù ẹ̀bùsí tá má wọn ní kí n ṣe fúlọ́gù fún wọn ẹ̀gbọ́n ní ẹ̀sùn. wọn lọ lé ogun sẹ́wọ̀n náà bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni. ẹ̀gbọ́n ní ẹ̀sùn rẹ̀ sì káwọ́ gbogbo ọ̀sà àti ìlú òkè ni mo ti wá láti ìlú wa mo wá wáṣẹ́ wá èkó ìgbà tí mo dé ìta mo wá rí sanfos tí wọ́n fi sí ibi ìta. mọ́nà ẹ̀rọ àyàkó tí àwa níbi láti máa assist ìyàwó mi tó jókòó yìí kì í ṣe pé bóyá olóko àbí bóyá búkà kàtí láti nídìí kò nínú ilé bí láti nídìí kò tó ẹ̀yin ti dàgbà lóòrò ló máa lè ṣiṣẹ́ yẹn àbí ní lọ́lẹ̀. Mami àbí grandma àbí kí ni ká pè é. Ìyá Kwara ló kọ mi Kwara ní ti ìyá Kwara. Ìyá láti Kwara. Láti Kwara mo ti lọ. Okay, Mama Kwara. Alright. Anyway. Màdé, ìbá ní ká consider màmá. Bóyá kí Fọlákẹ́ kò lè máa tọ́jú surroundings kí màmá máa kíjì. Ojúlówó ojú ṣàlẹ̀. Ṣé pé kí Fọlákẹ́ bọ́ sí cleaning section? Ìyẹn ò tẹ̀ kú fẹ́ kò ní jẹ́ ṣe. Tòótọ́ ni oúnjẹ wo ni Fọlákẹ́ ẹ mọ̀ sí? Ṣé oúnjẹ oníyọ̀ tí gbogbo ẹ̀ máa rí bálabàlà ọmọ agbẹ́kọ̀ọ́ máa ń gbà mí gbogbo àdàbí ìwọ lè padà sẹ́nu gẹ̀tẹ̀. Padà sẹ́nu gẹ̀tẹ̀ my friend. ẹ nígbà pé kíní à. wọ́n ní kó máa lọ what's wrong with you. ẹ̀sìn mọ́ ìdúpẹ́ lọ́wọ́ ẹ. nǹkan yóò ní bàjẹ́ gbogbo sẹ́yìn lọ́dọ̀ ó ṣe kò ní ṣe kankan sẹ́kù ní gbogbo àti gbogbo tí nínú nǹkan yẹn àti tí òun ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ọlọ́run wà rán láàánú sáwọn ọmọ fún un. Ẹ̀mọ́kúnlẹ̀. Ètò ń jókòó ni màmá. Ìjọ ẹ̀jẹ̀ ibi tẹ́ gbé bàdí sí gan kò yẹ kẹ́ ẹ gbé síbẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ bí èlò ló fi ìpínlẹ̀ fún ọmọ. Màmá Kwara ṣe lè fara mọ́ o àfihàn ní 40,000. Ṣé ó kéré ni? Mọ́mí 40,000 tẹ́yẹ́ náà. Mọ́mí mo dúpẹ́ lọ́wọ́ yín. Nígbà tí èsì ń bá dé ayé bọ̀ mo kà 40,000. Nígbà tí èsì ṣiṣẹ́ lókè mo ta kúlí mo ta kàn yí mo pa káájú 1,000 kan lọ rí. Ní mú mi bọ̀ wípé ẹ ṣe mo dúpẹ́ mọ́mí. Ọlọ́run ó dúró tì í ẹ ṣe mo dúpẹ́. Fọlákẹ́dà kó wá mú ọ lọ sí ọ̀nà tó lọ. Ọ̀la. Fọlákẹ́. Mọ́mí ẹ dìde káàárọ̀ sà. Ìyá kò kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí náà? Kí ni wọ́n kó dání di èlé? Kwara. Mo ní ìgbà tí mo ti dá lọ́tọ́n kíṣìnì ni mo ti gbé oúnjẹ ti dájú àti mọ́ni mo ti gbé lọ sí eré tábìlì ni mo ṣe ní kí n wá sọ fún yín. Ẹ wò ó, ẹ máa jẹ́ kí n pẹ̀lú ìjà o. Gbogbo èyí tẹ̀ ṣe mi ò nífẹ̀ẹ́ sí o. Ẹ dẹ̀ mú síbi kíchìn. Ìfilẹ̀ kíchìn ẹ̀dẹ̀ ẹ̀rù bọ̀ wá bá mi ní sítì rú. Láti ẹ̀ má bínú. Ẹ wò ẹ jẹ́ n sọ fún yín, èmi ò tẹ̀ lóúnjẹ kankan tó fẹ́ jẹ. Nítorí pé right now ó yẹ kí n ti débì kan. Mo ní mítì kan tó fẹ́ ṣe, ó yẹ kí n ti wà bẹ́ẹ̀ báyìí. Àníṣọ̀rọ̀ owó ni, so mi ò lè jóúnjẹ tẹ́ ṣe for today. Dáàdì ẹ dákun ṣe mọ̀ pé okun ló fi ń gbé títà. Ẹ dákun ẹ dúró kẹ ẹ jẹ. Nígbà tí ẹ tó gbà yín mọ̀ràn pé kẹ ẹ dákun dájú kẹ má jáde lónìí rárá. Ṣẹ́tàn kan lánàá. Rárá sà o. Èyí wá ló bá kàtìkàtì wá. Kí ni kí má lọ síbi iṣẹ́? Ṣé ìmọ̀ ẹgbẹ́ ibi tí mò ń lọ yìí ọ̀rọ̀ owó ni mò ń bá lọ? Àdàn àwọn tájọ fẹ́ ṣe mítìn kan ti wà ń bẹ̀. Inú wọn ti ń kọ̀ mí. Ẹ wá sọ fún mi kí n má jáde kí n má lọ bí iṣẹ́.
tó bá yẹ kẹ́ tán kan lánìí ẹ lọ ṣan ní. dájú ẹ dákun alátìmọ́lá mọ́jú yín mọ́júmọ́ lónìí ò dáa mo rí ẹ̀yin mẹ́rin ní àjẹjọ́ lọ lójú títì bí olódì yín bó ṣe ṣubú lulẹ̀ nu èèyàn wá pélé ní lé lórí ojú yín dẹ̀ ní ń gbé fún mi lójú àlá bí mo ṣàṣe sáré tají nìyẹn ara mi wá ń gbọ̀n pé ọ̀rọ̀ yín mo gbọ́dọ̀ má lọ lè sọ fọ́gá o torí ọ̀gá ní fún mi lóúnjẹ o ọwọ́ tí ti fún yàn lóúnjẹ èyí ò gbọ́dọ̀ gé jẹ n ò gbọ́dọ̀ firú nǹkan bá pamọ́ kí n mọ̀ wá ṣàlàyé fún yín ní ọ̀gá dáàbò. ẹ̀sìn ti Joseph alálà iṣẹ́ yìí ti kúrò ní kitchen ó ti di wòlíì Joseph. ẹ wo ìyá lọ́nà mo rí i pé nítorí pé ẹ̀sùn ọ̀run ayọ̀ òun ló bá kàtìkàtì wà ṣẹ́wọ̀n pé mo ṣẹ̀ṣẹ̀ di fóònù tó wà lórí bẹ́ẹ̀dì yìí òun ló fa kẹ́ máa lálàá ikú sí ọ̀tá yín ṣe ti gbọ́ oorun ayọ̀ tẹ́ ẹ̀ sùn òun ló fà bóyá ẹ̀ sì máa padà sórí ẹni èwo ní kàtìkàtì ẹ̀rí mi tí mo ṣubú ẹ̀yin lẹ máa ṣubú o èmi ò ní kú kan tí máa kú so kẹ lọ mú gbogbo yẹn kẹ ìrísẹ ẹ wo ṣẹfẹ pẹ̀lú lè máa lé yín o èmi ò láìpẹ́ gbogbo kàtìkàtì tẹ sọ inú mi dẹ̀ dùn yín pé nǹkan tí máa là mọ́ yín lórí fúnra yín lẹ fọwọ́ ara yín kó wa tí bá gba síbí yẹn máa fi nà yín jáde wọ dé kíchìn bẹ́ẹ̀. ẹ dákun dádì ṣe rí tí n bá lálàá ń gbà mí àlá mi máa ṣẹlẹ̀ ni mo ṣe ní kí n wá ṣàlàyé fún yín ẹ dákun ọ̀gá mo fi Ọlọ́run Elédùmarè rìn bẹ̀rẹ̀ ẹ dákun ẹ má jáde lórí. ẹbí máa jáde. ẹ dákun jáde. ẹbí máa jáde. má bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ ọ̀gá má jáde. ẹbí jáde. mo ń lọ sí. ẹ yẹ ká gbọ́ ti màmá Kwara ẹ̀ṣẹ́ òdédé ṣe ẹ dẹ̀ mọ̀ pé nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run ó ní ègbé ni fẹ́ni tó tí kò sọ ìgbédè ní fẹ́ni tó sọ nígbà tí ò rí. àìsàn ìṣàlàyé mo ní mo ti pẹ́ tí mo lọ. ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi gbọ́ ara wa ká gbọ́ nǹkan tí mo máa yìí sọ. mo fẹ́ kẹ́ ẹ jáde. so ìwọ náà trọ́ọ̀sì ìyá yìí. ẹ̀yin fẹ́ ká ti ẹ wo ẹ jẹ́ ká fọjú èrè sílẹ̀ kó mi fọlọ́ ọ̀gbẹ́. àbí ìwọ èwo ni ìwọ tó ń sọ báyìí sìn kí n má lọ síbi iṣẹ́ dúkìá ọ̀rọ̀ owó gbogbo nǹkan owó ni fẹ́ lọ gbà wálé. báyọ̀ this now ó ṣàárọ̀ náà. ẹ wo èmi máa lọ eléyìí o. mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. àìríjìnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́. nílé ayé tá a wà nílé ayé tá a wà. ojú ti rí o ojú ti rí o ojú ti rí o. ayé. Aláàmì máa ṣẹ̀yìn mo ṣe ní ìṣàlàyé fún wọn. Nípa àwọn òbí tí o tún lè wájú tó fẹ́ kọ́ra. Ó lè máa ṣàánú wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó tẹ̀ já máa gbé mọ́tò ẹ̀ jáde. Ṣé bá ṣe dúró every time tá à ń wọ ọ̀kadà tó fẹ́ máa gbọ́n káàkiri báyìí báyìí bá ṣe dírẹ́sì tó ṣe ń lè dùn bẹ́ẹ̀. Àbí o. Tẹ́yìn náà bá ti lówó tí yín kẹ lọ ra mọ́tò. Ẹ fi ìbòyìn ṣe kéèyàn máa rí epo sí mọ́tò. Gbà mélòó lọ fi ra mọ́tò? Ọmọ kan tó fẹ́ fi ṣe. Ó fẹ́ fi ṣe Èkó jìnnà fẹsẹ̀ ṣá lọ. Ọlọ́run á tó pèsè mọ́tò tiwa náà fún wa láìpẹ́ láìjì. Àti ẹ̀tọ́ Ọlọ́run ò lè ṣe fún wọn. Ọlọ́run máa gbogbo tiwa náà. Àmì Ọlọ́run ọ̀rẹ́ mi. Ìgbà yẹn ṣé màmá dúró bọ́ sọ pé mọ̀. bí wọ́n bá ṣe bí ibi yóò ti máa tán lẹ́yìn. ọ̀rọ̀ ìtàn ni ànìbọ́mọdé bàtàn àbáràbà aago mẹ́ta àtàbọ̀ ní ìtumọ̀. Ó ní dá fún ẹnu tó fi pe Tọ́lá níyẹn ṣó ìjà wèrè náà ṣó fẹ́ súnmọ́ mi ni. Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí ló ń wá kiri? Kí ló sọnù ní ayé ẹ̀ tó ń wá kiri? Sweetheart wèrè wo tí máa fi èèyàn wọn tí máa fi gba ilé tí ṣó wọ wèrè. Mo ń pe kọ́ ẹ náà, àmì mo ń fagbé náà ò bí kọ́ ẹ ṣáàjà ni. Olóṣì aṣẹ́wó oníranù rádaràda ó wá ń bọ̀ wá fàfilà mú dúpẹ́ ó fàfilà mú rí bí nínú òrùn bí àwọn tí ò lọ́pọlọ wọn Tọ́lá níyẹn ló máa pa ẹ́. Ẹgbẹ́ wọn ṣì kúrò lára mi rubbish ẹ̀wẹ̀
sára ni ọjọ́ tó kọ́kọ́ dé tó ń sára ni mo ti mọ̀ pé playboy ni ẹ́ but máa sọ fún ọ̀rẹ́ mi ó ní rán o Báyọ̀ 1 Báyọ̀ 2 Báyọ̀ 3 Báyọ̀ yìí náà ni gbogbo ẹ̀ tẹ́kì sọ̀kan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìfẹ́ fọ́jú ni torí tí o bá ṣe pé ìfẹ́ tó fọ́jú worú èmi sì wọ̀. òótọ́ la ni má jẹ́ káwọn ọ̀rẹ́ kan dá sáà fi ẹ̀sùn wa jọ́ torí Ọlọ́run. torí tó bá fi ọwọ́ ẹ̀yẹn kàn mí tí bá fi ẹ̀yìn ọwọ́ tí bá fi fún ẹ ní ìfọ̀tí. sọ̀rọ̀ bí àmì òbí ẹ̀ ṣó lè tó yìí ni. so ní sí báyìí end of discussion because ọ̀rọ̀ ti pín sí so kò sọ̀rọ̀ mọ́ ó mọ̀ pé òun pè mí mi ò pè kàn so má bọ́dà rẹ̀ láti wá mi because tí má padà rí ẹ bí ó máa fọ́ ni inú mi ń dùn lẹ́nu ìjọba tó ṣe mí tí mo ṣe fún ẹ tí mo ń fọ ẹ díẹ̀díẹ̀ tó bá padà wá wàhálà lè ṣẹlẹ̀ sọ̀rọ̀ bí àmì ò rí ẹni gbogbo òṣèlú lórí burúkú tó ń ṣe ìgbà tí mo dé club mo rí gbogbo òṣì tó ń ṣe ṣe kiss. kí ló dé. adábò ẹ̀jẹ̀ tó tẹ̀tù lẹ́nu láti fi sọ̀rọ̀ ó tún pariwo ṣé mi ò rí ẹni gbogbo picture everything ló wà lórí fóònù mi tí mo fi wọ̀n ọ̀rẹ́ mi nítorí tí ìbá fi picture wọn kò ní bìlíìfù mi tiẹ̀ ti pọ̀ torí fìlà tó kàn mọ́ kíní bí ẹni tó wà nù. jọ ìwọ òjèbàjọba bí bá sọ̀rọ̀ jáde mọ̀ pé yàn gidi ni wọ. ṣòro bóyá àrí ẹni bá yàbí kí lorúkọ ẹ ti ń jẹ́ ganan a ti mọ afẹ́fẹ́ ti fi àti rí fùràjì ẹ̀ gbogbo àṣírí ẹ̀ pátá báyìí ni ọ̀rẹ́ mi ká ẹ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ mi ò mà ṣe o tó jẹ́ kí Tọ́ládé lọ bọ́ sí one chance ilé ìfọwọ́rajà ni playboy ìjọba ń gbọ́ playboy ayé ìwọ báwo ìwọ kọ́ ló ń sọ mẹ́ẹ̀. wáò so àjọ ọmọ gbogbo yìí ni. ó ní kò bá a sọ̀rọ̀ Tọ́ládé tó ó rẹ́dì láti jẹ́ ó jẹ́ ń tútù kó yọ gbogbo ojú ẹ̀yẹn. ẹjọ́ plan ẹ̀ ni. irú ẹ̀kọ́ ló ń sọ ọ̀gbẹ́ni. òótọ́ la ni má jẹ́ káwọn ọ̀rẹ́ kan dá sáà fi ẹ̀sùn wa jọ́ torí Ọlọ́run. mi ò rí pictures àbí. dúró náà Tọ́ládé jẹ́ ká ṣètò tó bá jẹ. ó mọ̀ pé mò ń sọ fún ẹ tí má fi gbá ẹ ó máa rìn lọ ni tó ló stupid. Tọ́ládé. Tọ́ládé yẹn ló máa pa ẹ́. Tọ́ládé tó ń pariwo yẹn òun ló máa pa ẹ́. Tọ́ládé ṣé mo gbọ́ lọ́kùn náà wọn àti ìdí àwọn ọ̀fọ̀ wa ni. ìgbà tó máa dé ṣọ́ọ̀bù tí áfíríkà tán náà fi sọ́fíìsì ẹyẹ wọn bá ń bẹ̀. sórí pé Ṣọlá ti wọ fún wa náà báyìí ọlọ́run tí ẹ̀ bá tó jẹ́ kó ti lọ sanwó ọjà fún àwọn tó fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà tó máa dàlú owó tó máa fi clear ọjà báyìí sì kò tí mọ̀ bó ti bẹ̀rẹ̀. gbogbo ẹ̀ náà ló yé mi torí wọ́n ti ṣàlàyé fẹ́mi náà àánú wọn dẹ̀ ṣe mi àwọn pípù yẹn ọkọ̀fẹ́ mọ̀ọ́mọ̀ fi tí wọn kó bá wọn ni. kí ẹ máa ń ṣe báyìí gbẹdọ́dẹ ẹ̀wọ̀ a máa ní ìdáhùn yóò kọ́ má lọ fi òru ṣe ra wọn léṣe ní kéèké ẹ̀ fún wọn lówó díẹ̀. 4 million ló kù nù 50 million. àkàtẹ̀ ní o ti gbọ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ṣé màá mọ nǹkan tí màá ṣe pé màá kó bí màá yà màá tẹ̀ bá owó kankan but for now Daddy, èmi tiẹ̀ ń wò pé bí wọ́n ṣe gbówó yẹn ṣe kó 4 million yẹn láti ẹ̀ bá wọn wá bí 12 million nínú owó tó wà nílẹ̀ pé. Tọ́lání tó dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ fowó yẹn ṣe ó mọ tí mo fẹ́ fi ṣe náà ṣé ìgbà tí ó bá ló yá sí kí kó wọ́n kàn máa họ́ra ni kò yé mi o. Daddy ó yé mi àmọ́ kò síbi tá a máa tì wọ́n sí o bí mo ṣe ń wò wọ́n yẹn wọ́n jẹ́ ni tó lè lọ fi òru ṣe ra wọn léṣe o ẹ máa ní láti ẹ̀ fún ni kò síbi tá a fẹ́ tì wọ́n sí náà. Ọlọ́run láì rẹ̀ pé mo rẹ̀ iṣẹ́ ìyẹn máa ní ìtẹ̀lọ́rẹ̀ tí ò bá ní ìtẹ̀lọ́rùn ló máa kó sọ́wọ́ 419 torí kò ní ìmọ̀ kan tó fẹ́ sun débẹ̀ àwọn tó gbẹ èyí olówó tó wọn lè sọ̀rọ̀ nígbà tó bẹ̀rẹ̀ ṣé kí n bá rú sáà ẹni tí mò ń sọ̀rọ̀ pa ẹ̀ ọ̀gá mi ó láhùn bẹ́ẹ̀ sì ni ó lé olè pẹ̀lú ẹjọ́ bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣiṣẹ́ ẹ̀ tó máa jẹ́ clean job. Alan, you are welcome. Sori, àwọn kì í ṣe clearing and forwarding. Adé ṣe Burundi tó máa ń ṣe. But iṣẹ́ kan tá a yàn láàyò yìí, gbogbo nǹkan a fi dúró dáadáa, a dúró déédéé. Tẹ́yìn bá jí mi lọ́wọ́ gbé kó jù mí. Anything ló lè ṣe fún mi, kò ká mi lára. Ṣùgbọ́n tó bá fún mi ní fake information, fake address, àbí kó wá bó ṣe wá rè, kó
dúró bí fine boy mo lọ wá bákan lọ sọ fáwọn pé bá kò ń gbé wá ṣeré gbàgbé ìjọ kejì wọn kírun lé o. Bóbí ṣé àwọn kan tó ń sọ ṣé o tù. bàbá ó confam gidi. ẹ wá ẹ kúrò lórí nọ́mbà àná ṣàtìyẹ yín àpáta ló ṣe kí ló fọ́ká lọ́wọ́ wà á jẹ́ kó máa yẹ wípé igbó ò ní dí títí kọ́mọ ẹran kọ́ máa làgbójá ìdẹ̀rí bí òkú ṣe lè kú tó ọmọ ẹja máa ṣe kí ló máa wù ẹja ni ó ti yí ẹ àwọn òsínú sẹ́ẹ̀tì òun kì àbórí àwọn abimọ̀ jù nínú ìgbọ̀n sínú jàbàrà nù àpáta ló ń kí lọ́wọ́ nọ́mbà ayé oṣù àtìrí. wáò táwọn bá wọ bí ká máa ń jẹbẹ ẹ máa ń jẹbẹ tí wọ́n gbé lẹ́yìn máa ń jẹbẹ gan. mẹ́kọ̀ tó yẹ má fún wa lófo má fún wa lófo. wò ó wá ń bí ó ló ti gbọ́ yẹn o bàbá lọ débẹ̀ tó lọ fún wa lófo ó máa fẹ̀mí èṣòfò fáwọn tó ní ẹni o. ẹ bàbá ẹ̀yin ṣàpàṣẹ káwa wọlé àṣẹ ẹ pàṣẹ fún wa káwa wọlé àṣẹ ẹ pàṣẹ. bàbá ẹ mọ ìyá yín ọlọ́mọ jẹ́ kẹ́ mọ ìyá yín. bàbá tó lórí ìrù bá ti gbẹ̀rù dúró. wọ́n máa jọ wọ́n á kì í ẹ pàṣẹ iṣẹ́ di ṣíṣe ẹ̀yin ká ẹ̀ lẹ́kùpẹ̀. mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Lágbára ẹ máa ṣe kẹ ẹ wò ẹ̀yin náà jèrè ọ̀rọ̀ ń lò Ọlọ́run á ṣe irúṣẹ́ yín láṣẹ parí o. tó bá yẹ pé ẹ̀sìn lé nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ sí níbo ni kí làbá máa sọ níbo ni ìbá fojú sí. dádì sẹ́ẹ̀rí ọmọ yìí gbọ́ràn o ṣe nígbà tó ń fẹ́ mu ọtí mu ó ní kó má mu ọtí mu àmọ́ kò gbọ́ràn sí mi lẹ́nu sẹ́ẹ̀rí dádì kó tó mu tí wọn àwọn àdìjàn ló ti fi ẹnu kan ọtí kó tó di pé yóò mú. ètò ìmọ̀lẹ́mọ̀dúró àlejò ní onílé ìdè kí ló jẹ́ bẹ́ẹ̀. àwọn àlùjànnú kan wà tí a ń pè lọ́mọ onílé sẹ́ẹ̀rí lásìkò tá a sọ̀rọ̀ yìí àwọn àlùjànnú wọ́n wà ní àárín wa bí ta wà yìí àmọ́ wọ́n rí wa àwọn èrí wọn àwọn ní ń pè lálùjànnú ọmọ onílé àsìkò tí àwọn ẹ̀dá bá rìn àwọn lè má rìn kò síbi tí wọ́n rìn lọ wọ́n máa ń rìn inú ilé wọ́n máa ń rìn níta ọlọ́mọ fi wá ṣe sábàbí aburú ni sẹ́ẹ̀rí ọtí òun ó bá sábàbí rìn lára fẹ́mi ni ó bá sábàbí àwọn àlùjànnú rìn lára ẹ̀ torí mo pé kó má mú àfìgbà tó mu ọtí òun ọtí táwọn àlùjànnú ti fẹ́ mú kàn. ẹ̀gbọ́n mi ìgbọ́n lè máa ṣe báyìí mo ti máa ń sọ fún yín pé ẹni bí ẹ̀ tí bá fi lè wà tí 9 or 10 bá ti lù stay there there's no big deal and you just make a call pé mọ́mí ẹ o dáàdi o mi lè wá sílé what is the problem I'll be telling you no like ẹ o ẹ kì í gbọ́rọ̀ ẹ ti lágídí jù. kí ló ń wá kiri kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri ṣé òun bí ọmọdé ṣé ó bá mi lé lọ́wọ́ ti tèmi ni ṣáwọn òṣè bọ́ ìṣìlì ni kí ló dé òun lọ mutí kiri òun mutí kiri òun tẹ́lẹ̀ bọ́lẹ̀ òun lọ sọ pé kí òun bá àwọn àjọ̀nú mutí yẹn ibi tó bá wá sí ẹ̀ dé ọlọ́jọ́ pọ́nù ilé òun títí tí o tún bá àwọn àjọ̀nú mutí ọ̀dẹ̀ òpònú aláìní làákàyè ò rí kankan ṣe wò rẹ̀ just look at you àwa wítọ́ òun náà pẹlẹbẹ sórí iṣẹ́ èmi ló fẹ́ máa gbé lẹ́mìí gbóná ó dìgbà tí mọ́mí ẹ̀ bá dé ṣé ọmọ pé kò sí ẹ nísìn ọpẹ́lọpẹ́ ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí níbo ni àbá fojú sí màá dẹ̀ pè yí ẹ̀ máa sọ fún yín pé ó ti bẹ̀rẹ̀ àṣàkáṣà tó ń ṣe máa rìn dé ooru ìwà àtọwọ́ àjọnu àbí kò sí problem. àmọ́ dádì mo fẹ́ kẹ́ ẹ bá Fẹ́mi àtàbúrò ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ìjà kòkó kì í rìn di ọ̀sán ọmọ tá a bá bìrì ò kì í rìn di òru Fẹ́mi ègbọ́ràn bí Fẹ́mi bá lọ òde bágo méjìlá bá lù bágo kan bá lù Fẹ́mi ò mọ̀ pé lẹ̀ ti sú yóò ló ń bọ̀ wálé ni inú yóò ṣe sábàbí tó ṣe nínú tó ṣẹlẹ̀ sí yìí ẹ dákun dádì ẹ bá ń bá Fẹ́mi sọ̀rọ̀ Ọlọ́run ní tí ó ṣe kò ń gé aburú o. kí ni pé ṣé ó dìgbà tó bá yọjú tì ní ṣé ó jọmọdé àfi kó máa rìn dé òru bí ọ̀ràn ṣé mi ò bá sọ ni ṣé ó dìgbà tó bá yẹ ń jọ fún ní kóńdó lórí kó tó mọ̀ pé èrè òru ò dá. ó ní ìgbà ni kò tí ì bàjẹ́ o ṣe rí àgbo tí mo gbé dání àgbo kì í bà tì ní àgbo gbogbo lè ṣe ni ṣe rí tẹ́ bá ti ń máa ń lo gáàsì méjì fún méjì láàárọ̀ méjì lọ́wọ́ lálẹ́ gbogbo nǹkan tó wà lára ẹ̀ gbogbo ẹ̀ ní òkú ẹ̀ bá lè lò fún ìgbà tí ní àgbo tí wọ́n máa ń pè ní kí ibà àti àgbo àwọn Yorùbá ni kò bá jẹun o kò bá má jẹun tó bá lò kò ní kó má ṣiṣẹ́ yóò sì jẹ́. ọ̀pẹ yín bàrẹ̀ ẹ ṣé màmá ẹ ṣé àdúpẹ́ thank you so much. ẹ sọ pé
tẹ́ bá fi lo gáàsì méjì fún gbogbo tí mo gbé ara yóò máa yẹ. Fọlákẹ́! Fọlákẹ́! Mo gbádùn gbẹ̀yìn kò jẹ́ tí wá n tó ṣẹlẹ̀ kọ̀ ibẹ̀ kò ní jẹ́ kí n lọ́nà kùnà. Nǹkan tí ò sí ni wọ́n ń béèrè. Oye ń béèrè báyìí orí mi ń ka òun mi ká ẹ̀. Àmọ́ ṣá o, kọ́kọ́rọ́ kan bí mi ò jáde. Kí nìyẹn? Àwọn ọmọ ìṣòro fún mi kó máa já ọjà fún mi. Wọ́n ń gbéjà fún mi dédé. Àti fún kùkù tẹ́ bí màá ti sanwó kalẹ̀. Àwọn kọ́sítọ́mà wa máa béèrè ọjà. Láti fi jẹrin sí ètò ẹ̀kọ́ ti gbéyàwó. Nígbà tó wá di ìrọ̀lẹ́ àná tí mo wá pè àwọn èèyàn tí mo wá bínú. Mo ní láti pe ọ̀gá wọn tí ò bá wọ̀ kí n fi kọ́ńpẹ̀ wọn lẹ̀. Wọ́n wá ń bẹ̀ mí. Wọ́n á ń ṣàlàyé fún mi pé àwọn gbọ́gà mi lọ fún ẹnìkan ní kí n jọ mi apọ́gà yín kan ní kí n máa pè kí n jọ torí ọlọ́run. Wọ́n wá ń bẹ̀ mí báwọn agbọ́gà mi wá next week. Next week ṣó lè wọ́ọ̀kì ni ilé kóòpù pẹ̀lú àwọn ará yẹn o. Ọ̀rẹ́ mi ṣe bí ọjọ́ tí mi wá sọ́dọ̀ ẹ̀ yẹn wọ́n sọ fún mi ọjọ́ kẹta ọjọ́ tí mo wá sọ́dọ̀ ẹ̀ yẹn lọ sọ pé wọ́n máa gbọ́jà yín dé. Kí ló wá ń ṣẹlẹ̀? Kọ́ tó gbé wá ń kọ́. Ọ̀rẹ́ mi báwo ni ọ̀bọ ti sorí tí náà kí o ṣe ọ̀rọ̀ tá a sọ pé kí bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀. Màá fẹ́ kọ́ lọ dàrú dáadáa kọ́ mú set kọ́ fi pe ọ̀gá wọn tí ọba ti pe ọ̀gá wọn ló mọ tó mọ̀ ṣe láàrin yẹn a lè fi iléeṣẹ́ yẹn lẹ̀ ibẹ̀ lọ́lọ́run ti gbé wa sókè náà. ṣé ti ẹ rí ọ̀rẹ́ mi ìwé mímọ́ sọ wípé fẹ́ràn ọmọlàkejì bí ara ẹ̀ wọn ní ká fẹ́ jára wa lọ tí bá kọ̀ láti má pe ọ̀gá wọn mo ti fẹ́ àwọn ọmọ yẹn jára mi lọ. òjò rú ti support tí wọ́n wá yẹn kò yẹ kó jẹ́ pé ọ̀dọ̀ wọn ló ti máa wá sọ́dọ̀ wa ọjọ́ wo la ti ń gbọjà lọ́wọ́ wọn tó wá jẹ́ pé àsìkò yìí ni wọ́n máa wá ti support wa tí wọ́n máa gbọ́jà wọn tí wọ́n máa lọ gbé fẹ́ lòmí a máa pe iléeṣẹ́ wọn ni má wọrí. ẹyọ rẹ mi ẹni tí mo rí lé ní bíbá yìí ẹ ọ Yàpàrà no ẹni sùn ṣé lẹ́nu kan gẹ́gẹ́ tó báyìí ètò máa tún mi dèbèrè pé ṣọ̀kan lọ́wọ́ yín ṣé mọ́bì ló rán yín wá supermarket ni àbídájú ló rán yín wá ni abẹ́gbọ́n mi tí ìmúra ilé ìfún alágbà ọ̀dọ́ lẹ́yìn òní lẹ́lẹ́ rí o lẹ́gbọ́n ìwà rẹ̀ Yàpàrà yìí ó dára gan o Yàpàrà mà ní ẹ ti blend màmá gan. kí ló ń ṣẹlẹ̀ báyìí mo ní mi ò kí ṣe Yàpàrà kí ni gbogbo tẹ́ ń wo mọ́ mi pé Yàpàrà mi ò kí ṣe Yàpàrà tó bá jẹ́ pé Yàpàrà yìí sọ̀nà ẹ̀ lè lọ wá níbi tẹ́ bá ti máa wà ṣe rí èmi tí mo dúró síwájú yín bíbá ilé mi ò kí ṣe Yàpàrà ẹ jọ. ó ga o. Yàpàrà ẹ má bínú ṣé Yàpàrà kí ẹ ṣe nàbí ẹrù kí ẹnu mi ṣeré mi. mo mọ̀ ríre ṣé mo rò pé níbi kan tí Yàpàrà tẹ ti rí Yàpàrà yẹ ó ti sọnù níbi kan tẹ́lẹ̀ kẹ́ tó wá pàdé mi ní supermarket kẹ́ tó wá sọ pé Yàpàrà. Am I doing your work for our money now? Ṣé calculation wo? Ṣé ọ̀gbọ́n owó sì máa ń máa ṣe Yàpàrà? Ṣé Yàpàrà náà ti lọ? Ẹ má bínú. Am I dreaming of what? Ṣé mo lọ Yàpàrà? I don't get it. Ṣé mo lọ Yàpàrà mo yìí? Like I'm done here. Let's just go and pay. I need to go home and see what's going on. Yàpàrà mi lè nà ṣé mo ń dá ọmọ yìí. bí wọ́n bá ṣe bí ibi ọjà tí mo ń lọ rà lọ́dọ̀ yẹn ṣe ẹ bá mi ṣẹ́ẹ̀kì kí wọ́n yé tó jẹ́ ẹ bá mi ṣẹ́ẹ̀kì. ẹjọ́ àti lónìí ní gbogbo ọjà mi ti bọ̀ ẹni sùn ìmọ̀ bọ̀ wá lókè. Oúnjẹ 4,000 naira ma. Okay, 4,000.
ẹ ṣe mà ẹ ṣe ilé tí màdà ń test fún wa yóò tó bí àwọn àwọn rí. I wonder ó dẹ̀ ṣe bí ẹni pé wọn ò mọ̀ wá rí. Ó mà ga ọ bàbá tí kò tún yẹn dàbí 2000 tó wọ́n bí báyìí o. Wọ́n ti tó lọ bẹ̀rẹ̀. Ẹ̀yà take note o kọ́mọ sódà wọn ní sọ pé bí àwọn alákíá lẹ́ẹ̀dùn. Ẹ wò tí wọ́n bá ṣáà ti pè mí ẹ má pè mí sí o ẹ tètè ní fún kẹ́ pè wọ́n nísìn wọ́n ẹ tètè jẹ́ kó yé wọn pé àmọ̀ pé wọ́n mówó yìí. Ok bọ̀ kọ́ tẹ̀sán ẹ good idea ni ẹ jẹ́ kí n pè wọ́n. Pẹ̀lẹ́ sí dáadáa ni. Yes sir. Ìjọba kó máa sí fìlà tẹ́lẹ̀. Ló máa sí fìlà fẹ́. No sir. Wọ́n sí fìlà lé àná lọ́dọ̀ ti láàbù. Mo tún mú fóònù fún ìwádìí. Dọ̀bọ̀ orí bẹ́ẹ̀ dájú sir. Bóyá ló mọ̀ pé nǹkan tó wá ṣe ń bì serious case ni. By the way, kí lọmọ mi ṣe fún ẹ tí ó fi di pé ó decide pé òun ò fẹ́ mọ́ àdájọ́ kankan mọ́. Daddy, nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé mo wà ní club lọ́jọ́ yẹn náà. Lọ́mọbìnrin yìí dẹ̀ wá bá mi. Dó wa ti jọ lásọ̀ títí lẹ́tẹ̀lẹ̀ before kó tó travel out. Ó dẹ̀ wá bá mi. Mo dẹ̀ sọ fún ìyàwó mi náà pé kò jẹ́ ká jọ lọ sí club lọ́jọ́ yẹn. Òun ló sọ pé òun ọ̀rọ̀ ayé. Ká ní kó tẹ̀lé mi lọ. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn Daddy. Mi ì lè intentionally láti ṣe mo kàn ń ṣe fàájì tèmi. Ó dẹ̀ dé lẹ́jọ́ kú sẹ́gbẹ́ mi. Ìyẹn làwọn ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ rí o. Tó dẹ̀ lọ sọ fún un. But ó surprise mi. Ó ṣe wá ń believe àwọn ọ̀rẹ́ ẹ̀ tí kò ní gbàgbọ́ nínú èmi náà. Mi ò mọ̀ ọ̀rẹ́ ẹ̀ wọ́n take pictures lọ́jọ́. Ó lè mọ. Ìwọ náà gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. Onírọ̀ òṣì, olè, ọ̀lẹ, aṣẹ́wó, oníranù. Ó wá débi ó wá ń sọ̀rọ̀ bí èèyàn gidi. Ẹ wo ẹ má bínú èmi ò ṣe mọ́ ọ. Ṣé lè bá ní sọ fún kíní burúkú kó má padà wá síbí ìmọ̀. Màdìá kò tí tó ní. Màdìá ń gbọ́ kí ló ṣe rẹ̀ jẹ́. Dádì kò ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn. Ó lè ṣe máa parọ́ báyìí. Dádì irọ́ ló ń pa ọ́ ẹ̀wò àwọn ọ̀rẹ́ mi rí ní club níbi tó ti ń tẹ ọmọ kan láyà bó ṣe ń tẹ láyà ló ń tẹ nídìí. Wọ́n snap wọ́n dẹ̀ fàwọn pictures yẹn wọ̀n mi èmi náà dẹ̀ rí fúnra mi tí mo zoom ẹ̀ ó wá ń sọ pé ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ olè oníranù gold digger. Kí ló ń ṣe ẹ́ báyìí? Ṣé o fẹ́ máa gbọ́ bàbá ẹ lẹ́nu ni? Ọmọ Tọ́lá mi ò láìkiri nǹkan tó ń ṣe yìí o. Mọ́mí mi ò tí máa gbóyin lẹ́nu mi ò dẹ̀ gbáwọn náà lẹ́nu mo dẹ̀ ṣẹ̀ máa gbóyin lẹ́nu sí ni torí tẹ́ bá mi fọ̀rọ̀ yìí ó máa di nǹkan míì nínú ilé yìí àmọ́ ní mi ò ṣe mọ́ mi ò fẹ́ rọ́mọkùnrin inú ilé yìí mọ́ o òkè ó dà pẹ́ ti lọ́mọ mi tẹ́tẹ́ fún àbí tó bá yẹ pẹ́ ti ní ọmọ mi síta tẹ́tẹ́ fún ìyẹn lẹ máa gbà láyè nílé yìí. sọ̀rọ̀ ṣẹ́ ti lọ́mọ mi kẹ́kun kó máa fẹ́ mi ò ṣe mọ́ kó ṣì bọ́ sí. Tọ́lání. Ìyá Tọ́lá kò tí ì gbomi lẹ́nu ẹ máa ń mi sọ̀rọ̀ láti tọ̀rọ̀ lè sọ. Daddy ó máa lọ. Ó máa lọ ni. Ìgbà tí ó sọ máa lè. Báwo ló ṣe ní lọ? Irú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá irú eléyìí tó pè rẹ̀ ní ó sọ̀rọ̀ sí òun kọ̀ǹtradìtà rẹ̀. O ní ọmọ kan ti jọ látọ̀pọ̀ kẹlẹ́ ṣé o sọ fọ́mọ mi pé o ti promise ẹnìkan ni? O sọ fún pé o ti promise ẹnìkan náà. Ó dẹ̀ wá débẹ̀ òun ṣe gbogbo ẹ̀ o ní kinní kan ibi tó wọ́n lòun tẹ ìyá òun ṣe testing òun ṣe gbogbo ẹ̀. Imagine that kò tí ì wọlé ẹ̀ nìyẹn tó bá wọlé mi kó àgbà gómìnà àbá kó máa fún un lé. Daddy ẹjọ́ báyìí ẹjọ́ ó nífẹ̀ẹ́ Tọ́lání gidi gan ni Daddy. Ó ń sọ̀rọ̀ ìfẹ́ kí ló understand by ìfẹ́? Can you define ìfẹ́ for me and love? L-O-V-E ṣé ọmọ kan tó ń pè nífẹ̀ẹ́ tó bá máa kan tó ń pè ní sọ mi pé ẹnìkan wà bẹ́ẹ̀ òun ṣàìsàn ọmọ ọlọ́mọ wò òun tẹ kíní ẹ̀ bá wo kíní ẹ̀ wọ just imagine that omi ìpè wọ yìí ó ní nǹkan tó máa lè wọ òde ní. Let me tell you something ee jẹ́ kí sùn máa tẹ̀lé lọ kó o ní ọmọ mílíọ̀nù ṣe ń kó tẹ̀lé. ànìbámadé bàtàn àbáràbà aago mẹ́ta. Màmá ẹ surprise mi o madam ẹ surprise mi gan torí mi ò yẹ bá pẹ̀lẹ́ ṣerú nǹkan tẹ́ ṣe. Kí ni mi ṣe o? Báwo ni ṣé wọ́n ti jẹ́wọ́? Jẹ́wọ́ sí dínà náà ni o jẹ́wọ́. Kí ni ẹ sọ pé mi ò ṣe náà? Ẹ disappoint ara yín. 100% ṣe. Kí ló ń ṣe lọ́bi tí o? Ẹ yé parọ́ mọ́ mi torí Ọlọ́run. Kí ni ẹ sọ pé mi ò ṣe? Yes, ọ̀gá ti ń bọ̀. Mọ́níjà náà ló ń bọ̀ yìí.
secretary. Ṣé òótọ́ ni nǹkan tó ń sọ? Yes, òótọ́ ni nǹkan tí à ń sọ bí báyìí. Òótọ́ ni bọ̀tọ́ sì ń dínà ẹ̀hàn tí sọ̀rọ̀. Mrs. Jọládé, ẹ sọ fún mi pé irọ́ ni wọ́n pa mọ́ yín. Káwọn parọ́ mọ́ mi ni. Wọ́n parọ́ mọ́ mi. Oh, manager, ẹ dẹ̀ disappoint mi. Ṣé àjọ tèmi àti yín ti wà ní company yìí tí mo ti wà lọ́dọ̀ yín company yìí? Mo parọ́ fún yín rí. Ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tó fẹ́ máa parọ́? Ẹ dì náà náà. Èyí tó kọ́ mo rí yín pẹ̀lú ojú. I saw you with my 2 naked eyes. Ẹ̀gbọ́n bóyá ìdílé kì í sọ kéèmí wá sọ fún yín ibi tí ẹ gbówó sí àti ibi tí àwọn èrò yín wà. Owó tí yẹn gbé bẹ̀ tí mo wọ ẹ̀bẹ̀ tí mo tẹ̀lé yín bẹ̀ àtẹnà kó síbi tẹ̀ kó àwọn èrò yín sí. Ó yẹ ìdí náà náà. Parọ́ mọ́ mi ni. Ẹ disappoint mi gan. Mrs. Jọládé. Ẹ jẹ́wọ́ ṣẹ́rí mo rí yín pẹ̀lú ojú mi méjèèjì yìí mo fẹ́ mú yín lọ́rùn ọwọ́ ni ọ̀run ọba yìí mo ti fẹ́ mú yín mo fẹ́ mú yín báyìí ẹ̀rẹ̀ ti mú yín Mrs. Jọládé Mrs. Jọládé ẹ̀yin ẹ̀yà aṣọ lè ní aṣọ lè ní ẹ̀yin tí gbogbo iléeṣẹ́ yìí ń pọ́lé tá a rí gẹ́gẹ́ bí one of our oldest staff tó ń ṣe déédéé tá à ń gbé kudus fún yín nínú company yìí. Mrs. Jọládé ẹ parọ́ pé wọ́n rí yín wọ́n ní owó yẹn wà níbi kan tẹ́ ẹ kó sí àtẹ̀rù yín ẹ parọ́ pé kò síbẹ̀ ẹ sọ fún mi pé kò síbẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. Mo ṣe rí ẹ má parọ́ kankan mọ́ ẹ̀yin lẹ́gbẹ́. Tell the truth ẹ sọ òtítọ́. Níbo lẹ gbé o company sí? Ẹ́sìkìsì ó wà nínú ọ́fíìsì mi lọ́dọ̀ mi ló wà sá. Ọ̀pọ̀ ti ọ̀gá kò ní mi náà sá. Ṣẹ́rí tí n bá ti ṣe kíní yẹn tán, kíní yẹn wá ká kúrò lójú mi. Mo fẹ́ jọ torí ọjọ́. Ẹ̀yin lẹ gbé owó yẹn ṣá, ẹ̀yin lẹ gbé owó yẹn. Madam, o lò ní ẹ̀yin lẹ mú owó ẹ̀yin lọ gbé owó company ẹ̀yin lẹ gbé owó company. Okay now èmi ti gbàgbọ́ sí ṣẹ́rí iléeṣẹ́ yìí máa fojú yín wọn mọ̀ bó wọ́n máa fojú yín wọn mọ̀ bó nísìnyí ibi tẹ́ gbé owó náà sí ibi tẹ́ gbé owó náà sí. Ó ní ṣe sọ lórí yín. Táwọn fò sókè sáwọn fò sí. Ọ̀fẹ́ mi ká máa gbọ́dọ̀ tó rẹ ní bá rìn ká má lè tó rẹ ní bá sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí Tọ́lá ni mo bá wá. Bẹ́ẹ̀ni torí Tọ́lá ń sìn ọjọ́ tí ń lọ lórí ẹ̀ ó ti tó mọ́kọ wa. Àwọn tó jábùrò fún Tọ́lá tí Tọ́lá jù lọ ọlọ́mọ méjì mẹ́ta ti wà nínú wọn. Àwọn tó dẹ̀ jẹ́jọ́ ìrọ̀ ọmọ ẹlòmíì ti wọ iléèwé kódà èmi ti fẹ́ wọ secondary school. Ìdẹ̀rí tírétíre tí mi ò tiẹ̀ gbọ́ kó tiẹ̀ sọ fún mi nígbà ìbá èrè kàtà. Kí ló dé ló ṣẹlẹ̀? Ọmọ ṣé ọ̀rẹ́ mi gbogbo ọ̀rọ̀ tó ti bá mi sọ yìí pátá ni mo ti sọ fún Tọ́lá. Kọ́lọ̀ jẹ́ kí Tọ́lá gbọ́rọ̀ sí mi lẹ́nu ni torí mi mọ̀ pé ilé obìnrin kì í pẹ́ sú. Pátá máa wọ 35 years tó lòun ò ní lọ́kọ. Ẹjọ́ torí Ọlọ́run ni mo fẹ́ gbé gbà. Ilé àwọn obìnrin dẹ̀rẹ́ kì í pẹ́ sú. Bí obìnrin bá dàgbà tó lòun dàgbà tára àwọn jọ tójú òun jọ kọ́dà kàkà tíkè yìí ò ní dúró lójú. Òtítọ́ ló gbọ́ sí mi lẹ́nu. Kí Tọ́lá lọ mọ́kọ wá ó dọjọ́ kan ló gbé bọ́ ìkan lẹ́yìn dé. Mo ṣàrí bọ́ yẹn mo rí i pé ọmọlúwàbí ni bọ́ yìí ọmọ dáadáa dẹ̀ ni. Ok ẹ lọ ṣe àṣàrò ẹ̀yin méjèèjì ẹ wá mànà ẹ wá dọjọ́ ọkọ sọ pé kò burú. Tọ́lá náà dẹ̀ sọ fún mi jọ́nà pé mọ́mì òun ti gbọ́. Ó tó bí ọjọ́ mélòó ni Tọ́lá bá tún dé Tọ́lá bá ní mọ́mì òun ò lè fẹ́ bọ́ ìyẹn mọ́ ni. Kí ló dé? Ó lóun ò lè fẹ́ bọ́ ìyẹn mọ́ ni o. Mọ́mì kì í ṣáà máa wọ̀ rí ọ̀rẹ́ mi bọ́ ṣe máa bá mi bá Tọ́lá sọ̀rọ̀ tó máa gbọ́rọ̀ sí wa lẹ́nu. Mo mọ̀ pé èmi pẹ̀lú ẹ̀ náà ni. Wọ́n ti mo mọ̀ pé àrùn tó ń ṣe 40 ló ń sọ ọdún. Ohun tó dé bá Abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Kọ́wọ́ náà bọ́ ṣe máa bá ń bá Tọ́lá sọ̀rọ̀ bóun náà ṣe máa lọ forí ara ẹ̀ pamọ́ síbì kan torí mo ti sọ gbogbo ọ̀rọ̀ fún. Kò yá ọmọ mi o ṣe ló ń yarí mo dẹ̀ mọ̀ pé wọ́n ti jú ẹ̀ ọ̀rẹ́ mi bá mi pé kọ́ bá mi ṣàlàyé fún un. Sórí kò gbàjà kò bá nǹkan kan ó máa gbé ní tùbínùbínú tó máa bá sọ̀rọ̀ tó tutù. Èmi náà bí amọ̀ ni mí èmi náà dẹ̀ bá sọ ó máa gbọ́ sí wa lẹ́nu àbá tèèyàn jẹ́ irun tó tèèyàn lójúgo lè lọ́wà bẹ́ẹ̀ ni. Owó tẹ̀ ń sọ yìí àmú wọn kan pẹ̀ ọkọ̀ la kó 250,000 naira yẹ ọjọ́ yẹn ló tán ẹ wá ètò ìra ọjà ó lè ṣe ìrà tó tí mo tẹ̀ ń wò pé àdàmú tó wà ọjà
ẹ̀jẹ̀ fún mi lówó ọjà tẹ́wà lóòótọ́ but immediately tẹ lọ báyìí ni mo notice pé ṣé yẹn na 50,000 naira ti kó mo dẹ̀ pé kejì ní sákèsì àmọ́ ń fọ́pa owó tẹ̀ sọ yẹn o. bẹ́ẹ̀ ni madam ọwọ́ kọ́ la mú owó yẹn ẹ̀rí ìjọ tẹ wá rajà yẹn ẹ tó owó wa pé fún wa bẹ́ẹ̀ ṣe lọ ni àárí owó yẹn mọ́ ìkejì mi pè mí wọ́n á ní kí wọ́n pè yín ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti pè yín lọ́sọ̀jọ́ tá a ti ń tajà ń bí à ń tìlífà owó wa pé màmá àmọ́ ń pa ẹ. gbogbo ẹni mò ń rìkọ̀d fún lè ṣe rìkọ̀d ẹ̀ náà ń dìbò owó fún yín kan. bí bó ṣe ń sọ̀rọ̀ bí ààrẹ tì ó ń sọ̀rọ̀ bí eégún èmi ni mo mówó yẹn ṣé ẹ rí mi ní inú eré kátà yìí tí mo wá mówó ẹ̀yin méjèèjì ẹ wá lọ ṣe plan lórí mi ẹ kó 350,000 ẹ lọ pé mọ́ra yín lọ́wọ́ ẹ wá sọ fún mi pé èmi ni mo mú owó yẹn ẹ̀yin ni ẹ mú owó yẹn ẹ wo ẹ̀yin méjèèjì oṣù mẹ́fà mi ò ní sanwó fún yín ní supermarket èmi mo sọ bẹ́ẹ̀ fún yín tí n bá yọ 350,000 mi tán nínú owó sálárì yìí ẹ ní gba kọ́bọ̀ nínú supermarket. ṣé èmi tí mo fi gbogbo supermarket kalẹ̀ máa bẹ̀ fún 300,000 àti 6 naira lórí ilé ọ̀fẹ́ o ìjọba àwọn ilé ayé gbà kíá. ọjọ́ ìwádìí yẹn jọ ẹ káàsán ẹ sùn ẹkújọ mẹ́ta ṣẹǹtà. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ. Ọlọ́run á wà pẹ̀lú wa. àǹtí mi ọ̀rọ̀ tó fún mi ni mo tún torí ẹ̀ wá o. kí ló tún ṣe tó fún mi. tó wàá máa dà fún yín o tó fún mi títí bẹ̀rẹ̀ báyìí o. ẹ rántí pé gbà tó sì kì í jọ sí mo ní ọmọ mi lọ sọ́dọ̀ bàbá kan. bẹ́ẹ̀ni mi ò gbàgbé. bàbá yẹn dẹ̀ fi ń yé mi bẹ́ẹ̀ bá gbàgbé o. bẹ́ẹ̀ni wípé tọmọ bá máa pọ́ ọmọ ọdún 15 tó bá ti rà kò kúta kékeré mú wá fún mi tó bá máa pọ́ ọmọ 20 ọdún ọ̀tá ọmọ mi máa já láìsí o. àmì àbátí náà àmì o. àǹtí mi bí wọ́n lè ṣe wá wá yìí tó fi bí títí bẹ̀rẹ̀ àárẹ̀ ráì. kí ló tún ṣe é. kí ló tún ṣe sunkún lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan nìyẹn tó bá tún mú mi lọ sọ́dọ̀ bàbá mi nígbà mi ẹ jẹ́ kó ọmọ mi dòkú bàbá yìí láti máa sọ fún mi wípé mi ń kọ́ ọmọ tó ń wò yìí o ìsáyé lọ́ra àkùkọ ẹ̀dìẹ tó kọjá ayé dọ̀rùn wa mẹ́ta ọmọ yóò ní kú sẹ̀ òun ti rí gbogbo wàhálà tó ń ṣe ọmọ yóò ní kú mo ní àkùkọ ẹ̀dìẹ mẹ́ta àkùkọ ẹ̀dìẹ mẹ́ta àkùkọ ẹ̀dìẹ mẹ́ta tó wọ́n náà ṣàánú mi o àǹtí mi tí mo lè ti lọ́wọ́ ìkẹ́kọ̀ọ́ ọmọ sí lọ́wọ́ mi ọmọ mi tún bẹ̀rẹ̀ àárẹ̀ ṣe ìyá tó fún mi. ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì lẹ́ni tó gbódó nì ó fún mi ò ní kú tó bá wo Ọlọ́run ọkọ àníírí kú ọmọ sọ́rí dalẹ̀ àti àkùkọ mẹ́ta tí a sọ pé kọ́ mú wáyé èdè àṣàgbẹ̀ fún ẹ. ó fún mi ò ní kú lágbára Ọlọ́run má ṣe àbájẹ. àǹtí mi ikọ̀ ìṣọ́nà fún yín. ìpè bí ò ní jẹ́ lọ́wọ́ yín kò ní kó wà jẹ̀pẹ́ ẹ̀ní kó wá pọ̀ mọ́ gbèdé àgbàdo. All right, honey. Ọ̀gá ó gẹ ní sùúrù ẹni sùúrù kí ló dé tá a gbà tẹ́lẹ̀ yìí. iṣẹ́ ojú fún yẹn tó lọ sí ilé ní mo wà kò ní sọ fún ojú méjì náà. kí ló dé tá a gbà tẹ́lẹ̀ yìí. ọ̀gá àwọn oníkẹ́ ní sùúrù oníkẹ́ ní sùúrù ẹ̀kọ́ tó tó o. ọ̀gá àdúgbò wọ́n yìí ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn ọ̀gá ní sùúrù fún ẹ̀jẹ̀ kí sáré ṣe kékeré ó yẹ ìdàpọ̀ tí ń bẹ nínú ilẹ̀ àti tí ń bẹ nínú afẹ́fẹ́ àti tí ń bẹ alágbèdè lẹ́yìn ayé àti ohun ọ̀run ó yàtọ̀ àti tí olóde wá fún mi lọ́wọ́ kọjá bí ẹ̀mú bá mi mú wọn kí ìdè bá mi lè wọ́n má lẹ̀ fẹ́ má lè lọ ìwọ àkútí olóde bá mi sọ wọ́n ní méjì méjì kí wọ́n má lè lọ. mo sì ń tó wọn kalẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ wọn kalẹ̀ ẹ̀ lọ ìjọdún wò ẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ sí wọn. mo sì ń gàgà. wọ́n á tó bẹ́ẹ̀ kí
náà sọ pé àwọn wá gbé owó wọ́n kí wọ́n tó wọ́n kí wọ́n dá ilé epo náà ti fẹ́ gbówó. Hello, DPO yà sí padà ló sọ̀rọ̀. Ẹ jọ àwọn olè fẹ́ ṣẹ̀wọ́n ní wọn bá tó ṣe. Wọ́n àwọn èèyàn ti bá mi mú wọn sílẹ̀. Wọ́n ti mú wọn sínú kọ́pàdé. Ẹ bá mi fọ̀ wọ́n bọ́ sí ní àwọn sáàtì ní kọ́ máa bọ̀. Ẹ̀yìn kọ́ máa bọ̀ láìjẹ̀ pé ẹjọ́. A kò mọ̀ dájú. Orí pé ní gbogbo ayọ̀ yìí dẹ̀ máa kún nítorí pé inú tèmi fúnra mi ń dùn bẹ́ẹ̀ ni inú mi ń dùn ayọ̀ mi dẹ̀kun ẹ wo orí yín máa kọ̀ kí o ní ṣubú dànù ọlọ́run á ṣe inú iṣẹ́ yín àṣeparí dẹ̀ lọ́lọ́run máa ṣe ẹ jèrè àwọn ọmọ yín o ẹ wo nǹkan tí mo mú wá good news ni èmi àtàwọn fámìlì àti ìpinnu láti padà sí Amẹ́ríkà a fẹ́ fìlú ìsílẹ̀ nítorí pé ẹ̀yin náà rí gbogbo ọ̀wọ́ tó ń ṣẹlẹ̀ ní ilé yìí wọ́n ní ẹni tó bá lọ sílé kìnìún tó bọ̀ láyọ̀ káàkiri ìwú ni tí ò bá dẹ̀ sí ọpẹ́lọpẹ́ yín ìyá Ìlọrin àtọpẹ́lọpẹ́ Ọlọ́run níbo ni ìbá wà bóyá ọ̀tá mi ò bá ti di ẹni àná báyìí so wàhálà yín dẹ̀ ti wá ń pọ̀ jù kí wọ́n má dẹ̀ lọ dá ẹ̀mí ẹ̀ légbodò àṣepinnu pé ká kó padà sí Amẹ́ríkà tàti wà ẹ wò àwa ní padà lásán nítorí pé a mọ̀ ní pé ẹ̀yin fúnra ara yín tẹ̀ ń bá wa ṣiṣẹ́ kí lẹ fẹ́ máa jẹ tàbá lọ nítorí ẹ̀mí mi àti ìyàwó mi a ṣe dìsáìdì pé Fọlákẹ́ ẹ̀dùn bílí amínú dànù. ó lọ ra research card. torí nǹkan tí máa mí sínú ìwẹ̀ jù ní gbogbo kọ́mẹ́ntì mi tó máa ṣe ó lọ ra research card anyway Fọlákẹ́ ìwọ àti bílí amínú àti decide láti fún yín ní 30 million naira. tó wá pọ̀ rẹ lórí mi. Ọlọ́run ló ní kọ́ bí ọmọdé tí yóò bá bí ẹ Ọlọ́run ló mọ condition tó máa fi yẹ ẹ so nǹkan tá a decide ni mo dẹ̀ mọ́ pé wọ́n ti jù bẹ́ẹ̀ lọ so that ẹ̀yin náà lè máa rí nǹkan fi ṣe bóyá bíi business kan àti méjì ìyá Ìlọrin mi ò gbà bẹ́ẹ̀ nítorí pé tí ò bá sí Ọlọ́run àtẹ̀yìn bóyá ìbá ti di ẹni àbíbí ìbàdàn Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò fún wọn ṣe mo jẹ tó mọ oríṣiríṣi tẹ gbé ṣe nígbèsí ayé mi níwọ̀n pàtẹ dénú lé mi tó àgbàgbé yín o èmi àtàwọn ẹbí mi a tún padà pinnu pé ilé ta wà nú ẹ̀ yìí a yàn jẹ fún yín. ọ̀gá Fọlákẹ́. àti torí pé gbogbo ẹ ti. Tẹ bá rántí dáadáa ẹ rí pé a béèrè píṣọ yín orúkọ yín ìjọ tó bí yín nítorí pé ká lè fáìlẹ̀ ká dọ́kúmẹ̀ntẹ̀ ká dẹ̀ sáyìn pé àwa la yànjẹ́ fún yín o ó ti yé yín so mo dẹ̀ mọ̀ pé ilé náà á tún yín lára lágbọ́dọ̀ lọ kò ní jóná o but nǹkan tó kù ní pé ẹ ní bínú nítorí pé ìjọ ta máa lọ ó ti súnmọ́ tó bá máa fi di ìwòye ọ̀la sínú ilé ìmọ̀ àti máa padà s'Amẹ́ríkà. Ayé ilé ìlú wa. Ẹ wò màmá, inú dáadáa lẹ́yìn náà. Ṣé bí mo ṣáàrí pé ṣe máa ń tọ́jú èmi àti ẹ̀gbọ́n mi àti dáàdì àti mọ́mì tó gbogbo nǹkan tí dáàdì fún mi lè ní. Èdè sáàbẹ̀, yeah, you truly deserve it. Ṣé mo pé ní ayé ta wà yìí? Tí ìdàbà fi lè ń gbìyànjú, akitiyan ẹ̀dá òun ló máa ń gbìyànjú tí ẹ̀ máa ń dé. Irú nǹkan tẹ̀ achieve lé ní ìsìn, ìgbà tẹ̀ ń gbòòrò lóye kẹ̀ achieve lé. Ọlọ́run á dà yín lágbà pẹ̀lú òkú Ọlọ́run èyí yín á gòkè bẹ́ẹ̀ ṣe ń lọ yá àti dájọ́ Ọlọ́run ní jẹ́ kẹsàn ẹ̀ ní ìkọ̀ṣẹ́ àbúkà Ọlọ́run ṣe wọn kọ́ mi Ọlọ́run á wò ní fún mi. Fọlá ṣé láwọn kọ́mẹ́dì tètè máa ń ju fẹ́mi yẹn àwọn èrè ní tètè máa ń mí sí Madam America máa mí sí yín gan-an. ìyá lọ láti fọwọ́ ti dáàbì sọ wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ gan Ọlọ́run jẹ́ kó sọ̀rọ̀ kan
ṣe rí jíjẹ mú nínú ilé yìí ọ̀run ló máa dé. Àwọn òṣìṣẹ́ táwọn bá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ fún wa láti ti àmì ìjẹ́lẹ̀ fún mi. Owó oṣù àti lọ́jà máa sọ pé àmì ìjẹ fún gbogbo ẹ̀ lè tù wá lẹ̀ pẹ̀lú ògbó náà. Ẹ wo nǹkan tí máa mí sí lára yín jù kò ju ẹ̀fọ́ àti ànàmọ́dé máa ń fi yín tó lọ lọ́la máa fi nọ́mbà tá a máa dé sí lọ́wọ́ máa fún yín èmi náà dẹ̀ máa pè é látọ̀ lóòrèkóòrè ṣe ti gbọ́ àgbé tó fi sí. lójú ọlójú gbà tí mo ní ẹ̀jẹ̀ mẹ́ta ní ọ̀rẹ́ torí ẹ̀rù ọ̀bẹ tí ọ̀wẹ́jú ẹ̀yìn ọ̀wẹ́jú lẹ́rù nígbà gbogbo tọ́jú bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ ìgbẹ̀rù ti rí àṣà ti lù gbàdí àtẹ òrófó wá ń jó òrófó ń yọ wọ́n wá ń jẹ́ kó yí ẹyẹ wípé ń tí ìṣe yìí ò ní pẹyẹ bẹ́ẹ̀ ni gbẹ̀dùgbẹ̀ tí ń rọ̀ lókè yìí ní má burú wá bọ̀ orí mi ò ní gbàgbọ́ lórí gbogbo wa ò ní gbàgbọ́. àṣẹ o bàbá. a ṣe bẹ́ẹ̀ wọn àgbà sọ̀rọ̀ wọn kù wọ́n lọ́mọ òní bá pèlè ìyá rẹ̀ ló sì aṣọ àbí ẹ̀kọ́ ni. kí ni túmọ̀ ọ̀rọ̀ kátikàtí tó ń tó. bàbá mi ìgbà tán ni kó ẹ̀jẹ̀ kúkọ kí n so mọ́lẹ̀ èmi sì wò pé bóyá àmọ́ bóyá wà lání ni bóyá àpàlà jẹ́ ni èmi sà so mọ́lẹ̀ ìmọ̀ bóyá fún lóúnjẹ ni. sọ pé òun. owó bàbá mi. bẹ́ẹ̀ bá ṣe ara wọn Yorùbá sọ̀rọ̀ wọn kò wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe wúrẹ́ mọ́lẹ̀ yóò ṣe kíni. wọ́n ní ìmọ̀ wọn fún léèrè jẹ ni. sọ́ọ̀mọ̀ pé ńgbà tó ṣàwọn adìẹ mọ́lẹ̀ sọ́ọ̀mọ̀ kọ́ ọmọ fún ọ lóúnjẹ ni lọ́lẹ̀ fún ọ lóúnjẹ. bá mi mo ti gbọ́. ó dàbí ní a fi ń ká kòkó lókè dákọ̀ ọjà rí ẹkú kàlẹ́ ọjà rí àṣẹ rí ọmọ yìí ò ní. àṣẹ. lẹ́yìn ìgbà tó jẹ́ pé ẹ pé fálékè ẹ pèsè lólè ẹ wọ̀run yẹ̀yẹ̀ bí ẹni tí ò ní jáde láyé mọ́ ọmọ yìí ò ní. àṣẹ. ṣé wọ́n yẹ̀ lórí tiẹ̀ ló sì lórí tiẹ̀ ọmọ wa ní. àṣẹ. torí wípé wọ́n ní yóò kù díẹ̀ ká yọpin lójú ahọ́n ò ní yọpin lójú yóò mọ̀ kù díẹ̀ ni yóò kù díẹ̀ kíka wọnú ìwé ẹtù ìka ò ní wọnú ìwé ẹtù yóò mọ̀ kù díẹ̀ ni kò ní kú. àṣẹ. ẹ dákun bàbá ẹ dákun n ò lẹ́sùn mi lẹ́yìn àpò àfẹ̀yìn nìkan ní tó ṣẹlẹ̀ yé mi lẹ́ni ó ṣẹlẹ̀ sí mi ò mọ bó ṣe tó wá jẹ́ pé ọ̀dọ̀ ọmọ ìyá mi ló lè ṣẹlẹ̀ sí tí wọ́n fi ń gbé ọmọ káàkiri kò sí lẹ́nìkan àfẹ̀mí yìí nìkan náà ló ní. bàbá mi nígbà tí mi ṣe sọ àwọn ni mo gbẹ́kẹ̀lé ogun náà kan ṣoṣo tí mo ní náà ẹ má sọ báyìí kó dò fún omi lọ́wọ́ àbájá ẹ gbà ní. kò ní í kú torí yóò kù díẹ̀ kí ahọ́n kò yọkun lójú ahọ́n ò ní yọkun nínú ojú yóò wọn kù díẹ̀. yóò kù díẹ̀ kí ka wọnú ìwé ẹtù ìka ò ní wọnú ìwé ẹtù yóò máa kù díẹ̀ ní kò ní í kú yóò kù díẹ̀ kí tó fún mi ó kú tó fún mi ò ní í kú. àṣẹ. nítorí pé ọ̀yẹ̀ gẹ̀rẹ̀ ọjọ́ kú tiẹ̀ ò tí ì pé bó bá di lọ́la ṣe máa kọ́lá òní máa pa ọ̀la máa pa ẹnu báyìí lẹ́sẹ̀ fipá kò ní í kú. àṣẹ. pírí lọ́lọ́ngọ́jì torí kò ní má. bàbá mi ẹ dákun gbẹgẹdẹ ti gbiná ń ta fa ọ̀rọ̀ ti bẹyìn yọ nǹkan mi ti ṣẹlẹ̀. ọgọ bí gbẹ̀gẹ̀dẹ̀ bá gbiná mọ mi kó fi paná gbẹ̀gẹ̀dẹ̀ òpònú. bàbá mi eléyìí sọ̀rọ̀ àwàdà fa àwọn ọdìẹ tí mo so mọ́lẹ̀ ń ta ìrìn kankan nínú rẹ̀ mọ́. o ò so wọn dáadáa ni. mo so dáadáa o bàbá mi kódà gan ẹ̀wọ̀n tẹ kó sẹ́kùn léhùn mo mú kọ́rọ́ bẹ́ẹ̀ fi so wọ́n àmọ́ mo wò pé ẹ̀wọ̀n ò gé wọn lẹ́sẹ̀ ló jẹ́ lọ lè wá okùn gidi mo so wọ́n mọ́lẹ̀ débi pé kò tí ẹ̀ yé mi tí ẹ̀ rí nǹkan kan nu wọn. o ò sì bá okùn àbọ̀ bókun tó. kò sókun náà ń bẹ bàbá mi. bọ́tà kọ́ lọ gbogbo ẹsẹ̀ kò kú bóyá wọ́n jẹ lọ ni. ó dà bàbá mi. ẹ fọkàn yín balẹ̀ o. tó ẹ larọ̀ wá ẹ larọ̀ wá ẹ larọ̀ wá ẹ làmú ní kọ́ ọmọ dìímọ́ o mo fẹ́ kọ́ wá sílé ayé níbi tí ojúmọ́ rere ti mọ́ wá látọwọ́ Olódùmarè ni bẹ́ẹ̀jà ńlá bá sọ lómi àrílé omi bí kọ̀ǹkọ̀ bá sọ lómi àrálẹ̀ odò bóyá ẹ larọ̀ wá. àwọ̀ ọlá tó bọ́ sí ni òṣè òǹkà náà ni òun la gbé ké
bẹ́ẹ̀ ni o ní àlùkò fọ̀hún. Odídẹrẹ́ mọ̀ fún mi ní kété ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà ní mẹ̀síáwó tùúfẹ̀. n ò bá fẹ́ ká joyè Odídẹrẹ́ tí ó kété ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà mo fẹ́ ká jọ fojúkojú. Kí n jẹ́ oníkòró wípé ojúkòró kò ní pojúkòró jẹ. Nítorí pé awo onígbàwo onígbọ̀wọ́ báwo bá gbáwo onígbọ̀wọ́ àwọ̀ àtẹ́ àwọ̀ àfàyà pẹ̀lẹ́gẹ́dẹ́ bí ọwọ́ ẹ̀ṣọ́. Ọ̀dà ọ̀gángan ọ̀nà alákè sọ ojú ọ̀nà lọ́wọ́ ó dàjọ́ lọ awo ìlọ ńlé awo lórí. Ó rí fìrìfìrì ó rí fìrìfìrì ẹ̀kú lásán ló wò ó léegun rí ìyẹn lọ́nà wò lẹ́yìn ẹyẹ oríta ọ̀rọ̀ tí bẹ́ẹ̀lẹ̀ yìí ìgbẹ̀tọ̀ ọ̀rọ̀ lókè ni bọ́ bá jábá ti lé toko kọ́mọ̀bà wá jábá ti lé toko kọ́mọ̀bà dọ̀rẹ́ ẹ̀ràndẹ̀dì ọ̀rẹ́ àwọn kan ló pè mí lórí ìtọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ní ká fojú rí torí pé ojúkòrò kò ní ojúkòrò jẹ tó bá dọ̀là kọ̀ọ̀bà bọ́ bá ti jẹ́. Ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin ọmọ ìyá ọgbà mi. Àṣẹ. Fún àbá àgbà tó jẹ́ wípé gbogbo ń tọ́ ẹ ká lò fún láti lò fún bẹ́ẹ̀ ìyá ọgbà mi. Ṣé ẹ rí gbogbo ẹ̀rọ tí mo ti fi pálá kò ní jẹ́ nǹkan kan ṣe torí pé kúrí lolongo jẹ́ nìkan ìgbólókùn ẹ̀yẹ lórí nǹkan kò ní ṣe. Àṣẹ bàbá mi. Àwọn olójú máa ń jẹ fẹyẹ ìjẹyẹ wọn ní ògbóróró oníkun ìgbè inú awo òpéjì tèké kógùn ìdánilẹ́pọ̀gbọ̀n ṣùgbọ́n gbárí wọn ẹ̀ǹdẹ̀ kìyà ó lò ẹ̀rí pé mo sọ̀rọ̀ kan mo ní òsè ẹni ohun bẹ́ẹ̀ni làjẹ́ńké mo ní làlùkò fọ̀hún Odídẹrẹ́ mọ̀ fún ìkẹtì ẹ̀mí mẹ̀yà ní mẹ̀sí wọn wá fẹ́ ọkẹtì ẹ̀mí mẹ̀yà ní mẹ̀sí àwọn ò láti ṣe ẹ̀mí torí mo kà rí dé àjẹdédé pò rẹ mọ̀ pé bí ọba ní di obì ìjẹ́ fún olú ṣùgbọ́n nígbà tí wọ́n wò ó gbò ẹ̀yìn mo rí lẹ̀ kí ni dá sí i gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ tó bá sọ wábì tí kò ní tí bá tún wọlé fún bí àtìkẹ́ tó bá sọ ọmọ ojú yóò mọ sílé kù sí lóde sí lóde ní oorun lójú wọn ní bàbá lálá tó bá jùlọ lọ ní òjúmi lọ́nà lọ́sí ọmọbìnrin tó lọ rè jí adìẹ ìdó mú ní kọ́ra adìẹ wá mi ni àwọn ajẹ́ tó pọ̀ alúkú mu sí lójú ìlú débi pé ọ lọ bù jí adìẹ wá mo wá ta mo tọ̀ ọmọ bàdàrà onídìí nígbà tí mo bá baba kúkúrú òkè jẹ́ ti sọ̀rọ̀ bàbá ń jẹ́ kó yé mi wípé kì í sọ nìkan ó sì tún kẹyẹ ó tún kẹ nìkan. Lẹ́yìn èdè mi ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ìwé ìpín mẹ́ta ẹ̀ka ń táwo ní ojú ń tọgbẹ rẹ. ẹ̀kẹta orí ẹ̀ ń tò fi dán. Ayé ò ní fi wá fi dán. Ò ní fi á fi dán tọmọtọmọ. Kí ló dé tán wò mí arábìnrin? Àbẹ́ ẹ̀gbọ́n bó ṣe ń sọ̀rọ̀. Ẹ dákun ṣe èèyàn máa rojọ́ wíwò kó jàre ni. Kò mà yé mi náà. Ó yọjú kọ́ ló fi ń wò wá. Ó yọjú kò ló máa kojú kò ló ń jẹ. Yóò yé yín oríta tí ó ti yé yín náà lédè. Ìjọládé ọ̀rọ̀ rẹ mo dá lẹ́kọ̀ọ́ kò ṣeé mọ́. Mo rò lámọ̀lọ́ mẹ́rin. Ẹ̀kẹ́ dàbí òdí gágágá ọ̀dàlẹ̀ dàbí sí gàgàgà onínúure nìkan lọ́ dàbí lọ́yàn pérégede ní mẹ̀sí àwọn òtúnfẹ̀. Aláàmì òdodo ni ẹja ṣe ẹ̀ ń bá sòtọ́ mú mọ́ ní pè. Ebi mo ní kí wọ́n kọ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wá ni wọ́n mọ́lẹ̀ òṣòdodo pẹ̀lú mi ọlọ́jí adìẹ wá fún mi. Bàbá ẹ má bínú kò yé mi bàbá bí mo ṣe yà lọ gbé adìẹ aládìẹ. Ẹ wo bàbá mo kówó tí mo fẹ́ lọ lè fi ra adìẹ dání mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi tí mo yà lọ kádìẹ aládìẹ bàbá kò yé mi. Ṣé rí kinní tó ń ṣe mí yìí tó bá di dèdè aago 3:00 ó ní kinní yìí máa ṣe mí mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ sí mi aago 3:00 ni máa ṣe mí o. Àrùn tó ń ṣogójì ló ń sọ̀dún ohun tó ń ṣe abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe bó ṣe ń ṣe yín ló máa ń ṣe mí náà láago 3:00 ajẹ́ bó ṣe ń ṣe yín ló ń ṣe mí náà àlénú kòkò jù gbogbo ìgbà tí nǹkan náà bá fẹ́ ṣe mí náà aago 3:00 géréré ló máa ń ṣẹlẹ̀ sí mi náà. Àlénú odò ó dá lórí tàbí tẹ́ bá dé yìí wọ́n yẹ ìdúgbẹ́dúgbẹ́ mọ̀ jáyé. Orí ìkórìtà mẹ́ta tí ń dààmú onílé tí ń dààmú àlejò ládé yìí. Wá wò ó lónìí náà ni ó fi mọ ibi tá a jagudé tá a ti fi mọ bẹ̀ lápẹ̀ lóde olùfimọ́ ibi tá a jagudé tá a ti fọ̀kọ̀ gúnlẹ̀ bẹ̀ lápẹ̀ lóde pọ̀ gbogbo tí ìsẹ̀yìn òní náà ni ó mọ ọ̀sán gẹ́gẹ́ lápẹ̀ lẹ́kùrú tí fi wù bí ajá ìsìnkú sí là sí wọ̀fà kò ní dàgbà kó lòun sí lọ́wọ́ òun mọ́ gbogbo àlùjẹ̀nú kálùjẹ̀nú gbogbo àlùjẹ̀nú kálùjẹ̀nú tí bá ń bẹ lẹ́gbọ̀ọ́ ara yín
gbogbo ẹbọra kẹ ẹbọra tí bá ń bẹ lágbára yìí mo pè é lọ́jọ́ sòní ìjọ eléégún bá pégún ìjọ náà légún jẹ́ ìjọ olóró bá kúrò lóró gbẹ̀rẹ̀ kankan mo pè é lónìí ẹgbẹ́ ayégbé ẹ̀gbọ́n ọgbà ó yẹ jáde bẹ́ẹ̀. ìwọ ń tiẹ̀ lẹ́mú ní ṣe yèyí àjẹ́ òkúrukúru wá fìdí wọ́n ní ṣe bàbá èṣù akítàgbò sàṣàlà àpọ̀balú ayé wèrè pé jí kùtù dáṣọ ìjàbọ̀lá làápọ̀ àwọn ayé àmì ọ̀tà gbogbo kégikégi tó bá ń kégi nínú igbó tí ọba fi ti ṣe gidi wó pa wọn ó ti fi ti yín ṣe lónìí igi ògbọ́dọ̀ wó pa gbogbo rokaroka tó bá ń roka tí ọba fi ti ṣe ọkà àwọn arọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ó ti fi ti yín ṣe ọkà rẹ̀ ọgbọ́dọ̀ rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ó yá ìwọ àlùjànnú tó ń bẹnu rẹ̀ ẹ̀yìn àwọn kì í ṣe léègbé ó yá mo ní kó jáde wọ́n lọ. wọ́n lọ bẹ́ẹ̀ àrùn wọn lọ gbẹ̀yìn ó yá akẹ́lọ́dún àwọn ọmọ lóde ìlú lọ́dún akẹ́lọ́hùn àwọn òde ìlú lòmọ̀ aráàlú màgúnà èrò lòmọ̀ apàtà ẹ̀dá lónìí ẹ̀dá ti ní ṣeré lónìí òrèrè làkèrè tó kò tó tákìlì bẹ́ẹ̀ kò tó lónìí máa ń dáhùn ìwọ àlùjànnú tó farapamọ́ sí ìgbà àgọ́ ara obìnrin ó yá mo pè lọ́jọ́ tó jáde bẹ́ẹ̀. Ìyá kọ́ bá ṣe pé àwọn awo yẹn tí wọ́n jọ sọ́yà ẹ̀fọ́ takú báyìí. tó ti rí pé èsì àwọn kìnìún ti kó mọ́jèlé ó ti jẹun. ẹ̀yìn sẹ́ẹ̀rí báyìí àwọn òbí yín wọ́n ti jèso yeye lẹ́ẹ̀kan ẹ wá wò yín wá kan gbogbo yín. lámi wọn ò sọ mi láwọn lámi aró ni nàyànà wọn ò sọ ni nà wọn dẹni ọba ìyí bẹ̀rẹ̀ wọn ò sọ ni wọn gbogbo alábẹ́ ó ti jí fẹ̀fẹ̀ fún ajá sọ́lẹ̀. ẹ rí àwọn òbí wọn ní sẹ́ẹ̀rí òbí tí wọ́n jẹun ẹ̀bọ̀ra kan ló yẹ kó sí ètùtù láago 3 ààbọ̀ gẹ́gẹ́ àwòká wa di lọ́kọ̀ọ́dún sí. ọ̀dẹ̀dẹ̀ mi ò tájọ ọ̀dẹ̀dẹ̀ mi ò wẹ̀wù òpó ilé mi ò fi yèlé dọ́yìndọ́yìn ẹ̀yin alálẹ̀ ìlú yìí o ẹ̀yin ni mo wá bá ẹ̀yin ni mo wá bẹ̀ èmi ló dé ó di ọdún 16 lẹ́ni tí Àṣàbí ti wà nílé ọkọ kò finú ṣoyún bẹ́ẹ̀ ni kò fẹ̀yìn gbọ́mọpọ̀n èmi ló dé èmi ló ṣe àti bẹ́ẹ̀gùn lé bẹ́ẹ̀ sì ni a ti bẹ òòṣà ọjà gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ni mo ti ṣe fún yín ẹ dákun ẹjọ́ ó finú ṣoyún bó ti fẹ̀yìn gbọ́mọpọ̀n kójú má bàa ti èmi Awólékè mo bẹ̀ yín ni. òmíràn ìwúre ìlú wa o mo yọ̀ bẹ́gùn bá wọlé àgbẹ̀dẹ kò léwọ̀ afúgá ní o gbọ́dọ̀ já ẹ wo èyí túmọ̀ ọjọ́jú sí yín. ẹ̀yin àlù yìí ẹ fà sáà mi tèmi ó tẹ̀yìn lọ ẹ máa bọ̀ mí ìlú ìní mi ò ní rò wá mọ́ ẹ̀yin ọmọ mi dà. ẹ̀yin ọmọ mi ẹ̀ṣẹ̀ ọ̀wọ́ ẹ̀lú yìí ó gbà sáàmì jù mí mo lè ṣetán láti gba ẹ̀san ó tẹ̀lé lọ àwọn sílùú yìí mọ́ mo ṣetán láti yan èèyàn sí ayé. lọ gba owó èrè tó ta fún bàbá àdìsá láti jẹta. nínú ẹran ọ̀kẹ́ 12 tí mo gbé fún ọ̀kẹ́ 4 péré
ló fún mi. wo owó yìí lọ́wọ́ bá jì sá o bó bá gba owó lọ́wọ́ ẹ̀ ó joyè òṣòmà ló ti ni o. abájọ ìgbà tó ti ń yí mi sọ́tún tó ti ń yí mi sósì èmi ti filẹ̀ fẹlẹ́dùà ìmí ni mi ní gbélé lọ́wọ́ wọn. iṣẹ́ òkúta fẹ́ lọ ṣe yìí owó kékeré wọn fún mi o n ti bá fún ọ ó jù ó tó jẹ́ ọlọ́run yóò jẹ́ ọlọ́run yóò jẹ́ ọlọ́run. ó ti rẹ̀ ní ìrànlá rẹ̀ gbogbo iṣẹ́ tá a ṣe o. Àlàó gbogbo nǹkan tí wọ́n ń kọ́ láàjù ṣé wọ́n lówó bì ni. ọ̀dà dákun yayọ̀ pé òbí sí méjì kájọ jẹ́. a lè pín òbí jẹ lẹ́yìn tí mo ti rò pé mi bá kulẹ̀ dábàá tẹ́lẹ̀ ń lọ ra obì lọ́wọ́ ìyá Àlàkẹ́ lẹ́yìn tí mo sì ti róbì owó mi ó gbà kó mi obì èmi nìkan ní ìdájẹ. wọ́n sì yẹn. a lè pín èmi nìkan ní ìdájẹ. olówó jogún ìdẹ̀ra àwọn pé wọ́n ní ẹni àwa lọ ọ̀nà làágùn. a mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n kọ̀ sọ tẹ́lẹ̀ Yorùbá sọ wípé àṣọ ti ọ̀rọ̀ ní jọmọ mi gbé náà ẹ̀mú jọ jẹ́ ní sùúrù jẹ́ kí ọ̀rẹ́ rà lẹ́yìn wo jẹ́ kí n sọ nǹkan fún ọ sọ̀rọ̀ sọ̀ tó parí gbajúmọ̀ tó lóun ò ní jábọ́ rí wọ́n ẹyẹ kò lásán báyìí ní sùúrù jẹ́ parẹ́ rà mí jẹ́ parẹ́ rà mí. dákun torí Ọlọ́run wọ ni mo bá lọ́rọ̀ sọ̀mọ̀ wípé mo ti sọ fún ọ níjọ́kìnrin àná wípé mo ní kó o ní sùúrù kò dé mọ́ ọ̀rọ̀ o tó wá mọ́ ọ̀rẹ́ rẹ dáadé o tún mú lẹ́yìn àmọ̀ pé àmì rán mi níṣẹ́. ẹ wá àmọ̀ pé irú rẹ o tún kú onímọ̀dé sí tó ń gbé lóko tó kọ́hùn lóko jí n sọ wọn kan fún ọ ó kúrò lẹni tí ó jókòó sí nìkan tí àwọn èèyàn wá sọ pé àwọn ń lo oko àwọn ń lodo ibẹ̀ kó mọ̀ dìde kúrò ní ibi tí àwọn fi sí ọ̀rọ̀ tí mò ń gbọ́ sọ táà ní kò gbọ́ jẹ́ ká máa fẹ́ jẹ́ kí n tún jọ́rẹ̀ mi tó tó bá fi lè jọ́rẹ̀ mi ní irú wọ́n ti bọ́ sínú owó nù kódà kò ní bọ́ọ̀rẹ̀ mi kó gbélé ayé rẹ̀ wá yóò gbé fún ọ kiri òde ó ṣe rò bẹ́ẹ̀ òní bó ṣe pọ́n ní. dákun torí Ọlọ́run wọ ni mo bá lọ́rọ̀ sọmọ wípé mo ti sọ fún ọ níjọ́kìnrin àná wípé mo ní kó o ní sùúrù kò dé mọ́ ọ̀rọ̀. kò sí ní tó fẹ́ máa rò ó ní nǹkan kan tó fẹ́ máa rò tó fẹ́ lọ fi hàn ọ fẹ́ sọ fún bàá mi rẹ ni àbọ̀ fẹ́ lọ fi lọ ìyá mi rẹ. obì ọwọ́ rẹ sì ń kù mí jẹ. owó ọ̀jẹ̀ ní gbàngẹ́ ni. bọ́lá wọn bá jẹ́ bá jù bàbá rẹ̀ gbà ti dín náà. kí ló lè rí lára ẹ kí ló ń dáwọ náà láàmú bá wọ torí láti jọ tuntun forí mi sọlẹ̀ sí ìlú yìí nítorí tẹ́lẹ̀ yóò ṣẹlẹ̀ rí o. wo sọ̀rọ̀ èmi náà bó ṣe ń wò mí mo ń sọ ọmọ kékeré nínú ìlú yìí àmọ́ láti jọ tó ti tí mo ti dénú ìlú irú báyìí yóò ṣẹlẹ̀ rí àmọ́ o wọn á gbọ́ pọ́n ní òrìṣà wúre. ọlọ́run bí tó ẹ wọlé mi. àbúrò mi ìyá mi ní ẹ̀pẹ̀ kúrọ̀ káwọn tó dé o. èmi tèmi èmi rò dé ẹ mọ́. bọ̀dá mi wọn ò lè pàkúrọ̀ bẹ́ẹ̀rẹ̀ serun mi o ẹ̀gbọ́n mi wọn ò gbóyin lẹ́pẹ́ àbí kí ó lè pa. bẹ́ẹ̀gbọ́n mi ò bá ti lè pa ń lè pa nǹkan kan ẹ̀gbọ́n mi. ṣé wọn mọ gbọ́ mi lẹ́nu ni. ẹ̀gbọ́n mi wọn ò gbóyin lẹ́pẹ́ àbí kí ó lè pa. ṣé wọ́n ní ni ò tó wọ́n ní ni àbí wọ́n yẹn ni ò tó wọ́n yẹn. ẹ̀gbọ́n mi wọn ò gbóyin lẹ́nu àní bẹ́ẹ̀rẹ̀ serun mi ẹ̀gbọ́n mi. ìlọdẹ. gbogbo òru ló ti dàrú báyìí oríṣi àwúrẹ́ ti bínú ó ti pa púpọ̀ nínú ẹgbẹ́ wọn gbogbo òru ti dàrú òun á fẹ́ kí ìlú ọ dàrú ọ fẹ́ kí fíkanfíkan múlé ayé ọ fẹ́ kí kànàkànà mọ́dé ọ̀run wọ́n wá dòbí ìta àwọn ìyá tí wọ́n wà ní wọ́n wá bí ẹ̀rí pé wọ́n jọra wọn bí ìmọ̀ wọ́n mọ̀ sí wọ́n mú ni yàtọ̀ sí wọn ò lè yàtọ̀ nítorí ká lè bá àárí ọ̀rọ̀ sọ ni wọn ò fi yàtọ̀ ẹ wá rí jíjẹ́ tẹ́ wá jobi olóko báwọn ilé torí pé aago 3:30 tó yẹ kó ṣètùtù kò ní tútù rẹ̀ ṣe ló fi rí bẹ́ẹ̀
torí ńjọ́ tásà ayé bá ta gbé ẹnìkan ò ní rí ẹnìkan ò ní rí ẹnìkan ò ní rí ńjọ́ bá tàlùkò ẹnìkan ò ní fọhùn ńjọ́ bá tó olóbùrú bàbá ẹyẹ ni wọ́n gbọ́rọ̀ kúkú lẹ́nu ẹyẹ ẹ rí ewu ẹ ti bọ́ nínú òde ẹ ti já nínú òde ẹ ti gbọ́ lọ́wọ́ aago 3:30 ẹ wà gbó bí olúgbòǹgbò ń tiri gbó ẹ sì gbó bí olúgbòǹgbò ń tiri gbó ẹ̀yìn ọ̀wà gbó bí àgbàkan tó gbó títí tó fọmọ owó sóńdì ọ̀rùn ọmọ owó wá jẹ títí ọmọ bí òkèlè nǹkan ò ní ṣe yín tó àpàlà ìṣù. bí ayé ti wí ẹgbẹ̀rún ti gbà bẹ́ẹ̀ ó ti mú yín la tí wọ́n bá ilé ìwà àgbò mọ́rí bẹ́ẹ̀ ni ó rí. ẹlẹ́nu màrímà jẹ tọ́kàn rí nǹkan lẹ̀ tọ́kàn kì í mọ́lẹ̀ tọ́ máa jẹ́ ọ̀dọ́wọ́ rẹ bá lọ àbú. mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Sọ pé ṣẹ̀ṣẹ̀ ò sí ó ti kú wọn ò ti sin ni. Àníkẹ́yẹ sọ pé jíjà ṣe bá wò ké má ti nìyí torí pé ìṣẹ̀ṣẹ̀ là gbà torí pé àìrìnjìnà òun lẹ́ọ̀rọ̀ búkẹ́ ọ̀kẹ́rẹ́ tẹ́ bá rìn títí ẹ máa rẹ́ràn tó sùn kéékèèké.